K1 jẹ̀bi K1 ò tún jẹ̀bi ẹ béèrè lọ́wọ́ mi pé báwo ló ṣe jẹ́ ààrẹ. Ẹ jẹ́ ká kọ́kọ́ blame ọkùnrin tó gbé fídíò K1 the ultimate. Ẹ má bínú mo ṣe ní kẹ́ má bínú o àmọ́ ṣe ẹni tó bá yẹ pé èmi ni Wàsíù ọkùnrin yẹn mi ní pè mọ́ ẹ máa wo màá dẹ̀ sọ di bó ṣe yé èmi sí ẹni tó gbé fíìmù ẹni tó gbé kíní K1 the ultimate yẹn tẹ́ ẹ bá wo kíní ẹ that thing is a private talk. K1 ò gba mic láti lọ pé àwọn èèyàn pé ẹ̀yin àfáà ẹ̀ ń ganu àbálàtẹnujẹ ni wọ́n lédè Yorùbá tó ti yé yín. K1 ò gba mic ní speaker ibi tẹ́mi fi ní ibi tí Wàsíù ti jẹ̀bi lèmi sọ fún yẹn o lọ́dọ̀ tèmi mi ìmọ̀dọ̀ tiẹ̀ ṣé ẹni tó record yẹn let me just put it this way pé bọ̀bọ̀ yẹn gangan ó wà lára ẹni tó fa Wàsíù sí wàhálà yìí. It's like Wàsíù is talking to somebody ó dẹ̀ mọ̀ pé nǹkan tí Wàsíù sọ yẹn ó ti da ìjálẹ̀ ti pẹ́ torí mo rántí ìgbà tí brọ́dà mi àbókí mi Buhari ọmọ Musa nígbà tí Saheed Òṣùpá tó ń ṣe òkú pẹ́rẹ́ǹtì ẹ̀ ọ̀rọ̀ irú ọ̀rọ̀ báyìí jáde tí K1 ní pé kán ṣe àdúrà fáwọn kí àwọn àfáà wa máa sọ lórí owó jù gbogbo ilẹ̀ máa recollect ọ̀rọ̀ yẹn ó yẹ ká wá blame bọ̀bọ̀ yìí mi ò sọ pé ní ọ̀dọ̀ tèmi ni o ní ọ̀dọ̀ tèmi mi ìsọ̀dọ̀ ẹlòmíì o bọ̀bọ̀ yìí ó record Wàsíù and you know this thing is sensitive ẹ mọ̀ pé nǹkan tó wà sensitive ni and you know pé tó o bá post kìíní is gonna be gòbe tó fẹ́ kó ṣẹlẹ̀ òun ló ti ṣẹlẹ̀ yẹn. Number one Wàsíù need láti wash out fún àwọn tó ń record ẹ̀ gangan when Wàsíù was talking pé okay record me ọ̀tọ̀ lóòótọ́ wọ́n gbà lóníṣẹ́ ni but tí mo bá jẹ́ ẹni tó ṣe video recording mo ní agbára láti cut ibẹ̀ yẹn off mo ní agbára láti cut ẹ̀ blame bọ̀bọ̀ yẹn o èpè làwọn àfáà kan gbé Wàsíù ṣe máa play fún yín o. ẹlẹ́ẹ̀kejì ẹni pé bìkan wà tí Wàsíù ti tún ga ojú tó wò yàn kan báyìí àmọ́ reaction ẹ̀ àwọn èèyàn tam reaction ẹ̀ sí a lot of things anybody tó bá wù wọ́n lè ní pé mo ń support Wàsíù wẹ́ mo lè support Wàsíù nítorí pé brother wa ni ẹni tá a dey like music ẹ̀ ni before any musician ní Fuji òun la kọ́kọ́ mọ̀ bọ́ àwa lè ti torí pé a ti tún láwọn èèyàn tá a fẹ́ràn ká da Wàsíù nù a máa so tọ̀rọ̀ ibi tí K1 ti jẹ̀bi màá put ẹ̀ bọ́ ẹbí yẹn ẹni tó record yẹn ẹ jẹ́ kí gbogbo aka fast forward àbí ká rewind ká wò pé ṣó yẹ kí boy in the right sense ẹ̀ pé Wàsíù ní àwọn èèyàn gamu because this is a private talk Wàsíù jókòó pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀yin ọlọ́pọlọ ni mo fẹ́ ń bí o ẹ̀yin ọlọ́pọlọ tẹ̀lé fi ọpọlọ gbé kíní yìí sílẹ̀ ni mo fẹ́ kẹ́ make a comment Wàsíù gbé kíní yẹn sílẹ̀ àmì Wàsíù ń sọ̀rọ̀ ìwọ tó wá ń record ẹ̀ ìwọ gangan ló yẹ kó wí pé ṣé tí n bá post kíní kò ní di gòbe ó ti yé yín K1 the ultimate ẹ má bínú o mo lè máa pe Wàsíù kò sí nǹkan kan tó bá di tí yẹn bá pe Wàsíù tó bá fa máa pe bàbá Adéyẹmí Lámídì Adéyẹmí lẹ máa pè torí mo rí ẹ̀kọ́ tó sọ fún pé stop saying Wàsíù Àyìndé ni Wàsíù Àyìndé ń jẹ́ kí n ju Wàsíù lọ tí bá dé iwájú Wàsíù lẹ́nìí ó máa pè mí lórúkọ mi ni òun ló dífá fún nǹkan tó ṣẹlẹ̀ tí àwọn kan tó kọ́kọ́ sọ̀rọ̀ ẹni pé mi ìgbẹ́nu sí gbogbo ọ̀rẹ́ torí mi ní time wọ́n ní ó rí president fi mọ̀ wá wọn ọmọ Èkó mọ́ ìmáa ṣe wọ́n tó bá gbé kó dáadáa you will never blame K1 torí pé ó jẹ́ president ẹ gbàgbé bó ṣẹlẹ̀ ẹ gbàgbé ẹ ní ever blame ẹ wípé nítorí president ló ń bá sọ̀rọ̀ àbókí ni wọ́n o èmi ni mo gbà lẹ́nu àwọn ọmọ Èkó tó wà nínú àsàlátù wa tó bá wo oṣù ìwà mọ̀ àlùtìfù mo láwọn sísà mi kan wọ́n máa pè ìyàwó mi by orúkọ tó sọ èmi mo ní irọ́ àwọn oṣù ọmọ Èkó ọmọ Ọ̀yọ́ ni mí ọmọ Ìbàdàn níyàwó mi ó ti ní ọmọ tó dàgbà nígbà tí mo sọ yìí as far back as 2015 tí mo ti lọ́mọ bíi 15-17 years lọ́wọ́ 20 gan ẹ wá ń pe àwọn ọmọ ẹ ń pe ìyá wọn ẹ ń pe lórúkọ àwọn náà sọ pé táàmù Èkó ni èmi ò fẹ́ ẹjọ́ àlejò lè wá mọ́ṣáláṣí kí àwọn mi ò fẹ́ kọ́ mọ orúkọ òun mi ì fẹ́ wọ́n dẹ̀ stop so don't ever let us blame K1 for that ọmọ àti bàbá ni politician matter ni ẹ̀yin ò kàn yín ẹ̀yin máa gbẹ́nu sọ̀rọ̀ tí ò kàn yín ẹ̀yin èèyàn ò kàn yín èmi ò kí ìyẹn mi tẹ̀ kákún torí Èkó ni mo dàgbà sí mo dẹ̀ mọ báwọn ọmọ Èkó ṣe ń sọ ẹ̀gbọ́n mi kan wà mí tọ́ ẹ pé tí mo ṣe bá sọ tọ́ sí ni àbáni fìyẹ́lẹ̀ Àlàdé Àwẹ̀ kí ló ṣe fìyẹ́lẹ̀ Àlàdé bá mú fún mi ọkàn bẹ̀ yẹn mo lo àpọ́nlé ni èdè yẹn a lot of people don't know that tẹ́ bá náà ọmọ Èkó ìmí bá máa bá àwọn mẹ́sàn-án ní àbámẹ́ kí ló ṣẹlẹ̀ yẹ kí ló dé tó ń ṣe báyìí náà tí wọ́n wò pé àwọn ìyá tá a ní ẹ bá mi pa tápọ̀rọ̀ tó bá make sense ẹ lè bá mi ṣe ẹ̀ nígbà míì tá a bá dàgbà dé stage kan ẹni màmí ń lò fún mi àbúrò ìyá mi ẹ̀gbọ́n ìyá mi ẹ ló máa lò fún mi àwọn kan wà bẹ́ẹ̀ ẹ jẹ́ wà lọ bẹ́ẹ̀ ṣe rí K1 ní ọ̀rọ̀ K1 is somebody tó jẹ́ pé
ó yẹ ká kọ́kọ́ ronú pé ìyá ẹ̀ kú kí n tó play bàbá yìí because ẹ bá gbọ́ ọ̀rọ̀ yìí ẹ mọ̀ pé bàbá yìí ó yẹ kó kúrò nínú kò yẹ kó jẹ́ ìjẹ́ àfa àwọn ò dáa pẹ̀lú statement tó mèkì yẹn. àwọn náà náà pé president ní all sorts of name àwọn náà náà jáde èmi ti sọ fún yín tipẹ́tipẹ́ yìí pé look ẹ̀yin èèyàn mi àwọn tó ń wá owó lórí íńtánẹ́ẹ̀tì yàtọ̀ sára tá a fẹ́ sòótọ́ ọ̀rọ̀ o ṣé mi tí mo níṣẹ́ ǹjẹ́ ò lẹ ti rí mi lórí life lẹ́yìn àná àtẹ̀ní tí mo wà ń lé ṣé mi tí mo níṣẹ́ mi tó dá mi lójú tí mo mọ̀ pé bẹ́ẹ̀ ni máa ti jẹun àwọn tó ń fi jẹun ọ̀tọ̀ àtọ́wò pé àjẹ́kẹ́mi náà gbẹ́nu sí ọ̀tọ̀ ẹ blame this guy ẹ blame bọ̀bọ̀ tó kọ́kọ́ fídíò náà ẹni ẹ blame ẹ ń sọ̀rọ̀ pé ó gírí president fi ẹ fi òun àti president sílẹ̀ yín ò kún anybody wa àwọn ọmọ bọ́yìn jọ ń ta now about oníkìjìpá ẹni pé gbà tí oníkìjìpá tí bàbá yẹn máa sọ ọ̀rọ̀ ẹ gbọ́ statement oníkìjìpá pé ìyá Wàsíù ẹ̀yà K1 The Ultimate kú lẹ́yìn tí màmá ẹ̀ kú oníkìjìpá fẹ́ ṣe ìyàwó bóyá ọmọ ní àbúrò ní I don't know but this same hour K1 yìí ó lọ pọ́n bàbá yìí lé ẹ wàá rò wípé ẹjọ́ tó lọ èló ni oníkìjìpá máa fún Wàsíù tí Wàsíù ò lè dá padà ìyẹn K1 ẹ bá mi ṣí àkíní ẹ jẹ́ ká kọ́kọ́ rò bẹ́ẹ̀ o torí tó bá jẹ́ mi náà bí ṣe máa rò nìyẹn o owó tí oníkìjìpá fún fọ́jọ́ ìyàwó yẹn tí Wàsíù bá lòun ò lè wá màmú òun kú oníkìjìpá máa reason pẹ̀lú ẹ̀ pé yẹ ẹ̀ kú lóòótọ́ bọ̀ máa yìí ó dìde ẹ̀ pọ́nlé but somebody on his private house talking to somebody on the private thing then bọ̀bọ̀ tó record yẹn gangan tó bá ń gbọ́ mi ẹ ṣí ẹ̀ kó dé ọ̀dọ̀ wọn bọ̀bọ̀ tó record yẹn gangan òun ló dá gbogbo wàhálà yín sọ̀tì yìí lẹ̀ gbogbo àwọn àfáà ń bọ́ta mo ti ẹ̀ ráwọn àfáà tó ń bínú àfáà kan bọ́ tó dìdì máa ṣépè ni irú àwọn àfáà yẹn kò yẹ kán jẹ́ àfáà tó máa ṣàdúrà fún yàn mọ́ṣáláṣí tí yàn máa tò sẹ́yìn wọn ẹ máa ní aláàjì ń sọ ìwọ tó o bá lọ sà sí mi àbò jẹ́ náà kàlí kan lójú sí mi ìwọ náà má kú mọ́ nítorí pé mo mọ̀ pé dèmọ́ tó bá ṣe ṣèkà yẹn ìkà ló máa pàwọ́ náà ẹ lọ kọ́lẹ̀ ire máa bá oníre ìkà máa bóníkà àtórí àtìkà kò sí ìtó gbé tí Wàsíù bá máa mú jẹ ọwọ́ Ọlọ́run ló wà tí K1 ò bá ní mú jẹ ọwọ́ Ọlọ́run ló wà. Let me just tell you this a lot of people are using àwọn scenario tí ó yẹ kó máa sọ ẹlòmíì tí ò wọ́ọ̀dì kó sọ̀rọ̀ wà bọ́ta wà máa bú bàbá 67 àbí how old ni Wàsíù ń sìn sẹ́ẹ̀sì wo ló mèkì kí ló dé tá a fẹ́ fi kíní ẹjọ́ Wàsíù tó ń bá àfáà wí K1 tó ń bá àfáà wí ìgbà tí K1 ń bá àfáà wí K1 ò páàsì ń sọ̀tì yẹn sí oníkìjìpá K1 ò páàsì ẹ̀ sí Akéwùgbà Gold o kò páàsì ẹ̀ sí àwọn tó jẹ́ àfáà ńláńlá tó pé o because K1 will not call oníkìjìpá ò ní dìde láti odidi ìlú ẹ̀ kó wá sí ibẹ̀ yẹn kí K1 máa sọ pé òun gànù òun kọ́ ló ń bá wí àwọn young àfáà kan wà mẹ́ẹ̀ẹ́dọ́ pé nǹkan tó yẹ kán ṣe ní right time wọn ṣe ẹ̀yìn àfáà èso tọ̀rọ̀ bàbá mi Akéwùgbà Gold ti sọ̀rọ̀ ẹ mọ̀ pé ọmọ Ọ̀yọ́ là wa adẹ̀lọ́gbọ́n lórí ọmọ Ọ̀yọ́ là wa alọ́gbọ́n lórí kì í ṣe pé mo fi ń fọ́nu tẹ bá rọmọ Ọ̀yọ́ tó bá jẹ́ sọ̀rọ̀ tó bá ń sọ̀rọ̀ èyí náà mọ̀ pé eléyìí ó proof pọ̀ ọmọ Ọ̀yọ́ lòun ẹ wá jẹ́ ká blame àwọn yẹn Wàsíù ò bá àwọn àfáà ńláńlá wí bọ̀ títoró ti ní àfáà gbogbo àwọn àfáà bá gbèjẹ kó bá ó wá sọ tinú ẹ̀ nítorí pé òun ló ń ṣe kan ṣẹ́yìn ò mọ̀ pé inú a lot of things Wàsíù ṣe ń jọ yẹn ó wà aggressive that very day arẹni day abinu day ẹ wò now this soul man K1 The Ultimate this man love her mom kò sí bí ìyá oníkálukú wa ṣe lè dàgbà tó tẹ máa fẹ́ kó kú bí Wàsíù ṣe love màmá ẹ̀ ó ń fi agbára ó fi ń gbé ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi tẹ̀gàn kọ́ no you say if the video didn't leak out that mean pé K1 no need respect fún àwọn àfáà personal thinking that is your own personal thinking you don't think that way right let me tell you tó bá ní àwọn kan sórí àwọn kan wà tí mo lè bú àwọn àfáà kan wà tí wọ́n lè bú tó bá kéré síyàn màmá ẹ̀ ni now wá tí ẹ mọ̀ pé ó yẹ ó máa dùn pé his mom passed away a máa wò pé ìyá mi kú ṣé pé wọ́n wò pé ẹ ti ẹ̀ fún ní respect pé ó ṣẹ̀ṣẹ̀ lose màmá ẹ̀ ni but tẹ bá wò pé láàrin èmi àti yín ẹ wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹnu lè gbé anybody bẹ́ẹ̀ mi náà ṣe sọ̀rọ̀ sí mo ti sọ ìbò kan mo ti tàbọn ẹnu gbé mi ni àwọn tó bá lọ́gbọ́n orí wá ní pé ó ti tàbọn pé mo rántí pé yìí ló yẹ kí n lò mo lò ha nítorí kò ń ṣèdè bàbá mi bọ́ àwọn àfáà tó bá lọ́pọlọ lórí mo repeat ẹ̀ àfáà tó bá lọ́pọlọ wọ́n á mọ̀ pé kò bá the whole general wí ok wáyé tó ṣe jẹ́ pé tó bá bú pásítọ̀ kan
pásítọ̀ tó ṣẹ̀ ní kẹ́ ẹ bú gbogbo àwọn pásítọ̀ ò ní jáde àwọn àfáà ta tọrọ pé bàbá mi Wasiu Ayinde ọ̀là àlùbáríkà tó pọ̀ báyìí ẹ jẹ́ wá sọ kankan ibi tí K1 ti ṣe mistake lọ́dọ̀ tèmi ó níbi tí Oníkìjìpá ti sọ pé kó tọrọ àforíjì ó yẹ kí bàbá wa gba máìkì pé Oníkìjìpá Farouk mo respect yẹ torí Oníkìjìpá gangan ti fi ọpọlọ sí pé ẹni tó lè dìde ńjọ́ tí yẹ ẹkú tó wá kọrin fóun òun ò lè yín sọ̀tì ẹ̀ bọ̀ àpọ́nlé yẹn kí Wasiu kan ní àódà o àwọn àfáà yín tí mò ń bá wí àwọn àfáà àwọn ọmọ yín ni mò ń bá wí mi pass information sí gbogbo all the àfáà that's exactly what me expect kí Wasiu kan ṣe sorry ibi tí bàbá yìí ti jẹ̀bi nìyẹn ẹ wá gbọ́ ìwọ tó bá wá wọlé tó bá jẹ́ pé nǹkan tá àfáà yìí ṣe dáa a jẹ́ pé èèyàn bí àfáà yìí nìwọ náà ẹ máa play fún yín o mo rí lórí ibẹ̀ yẹn ni kódà èpè àfáà yìí ó sún mi jẹ́ nǹkan tí mo fi fẹ́ dá sọ̀rọ̀ ẹ wò dàn Alhaji mo wà on live now ní bá wẹ́ tí Ààrẹ Almaroof TV2 ṣe bẹ́ẹ̀ máa ń rí tẹ́lẹ̀ TV2 Ààrẹ Almaroof TV2 máa jáde ok ẹ̀yẹn wá gbọ́ ilé anybody tó bá fẹ́ wò mí tí ò bá ti follow mi ó lè má máa rí show mi ló ti yé ṣé dẹ̀ mo pé Wasiu Ayinde ó lágídí Wasiu tó wá jẹ́ nìkan tó yẹ pé kò like kéèyàn lazy the statement tó make yẹn mú 1 and 2 statement yẹn pé ó yẹ kán lọ sọ́dọ̀ màmí ó yẹ kán wà lé bàbá mi ibi iná jókòó sí tọ́wá ganu sí yẹn ni gbogbo àwa mú dání why tó ṣe jẹ́ pé ó rí bẹ́ẹ̀ it's not about pé nǹkan tí Wasiu sọ ó dáa but mo lè bẹ́ẹ̀ tó bá kéré sí mi wí ẹni tó bá jù mí lọ lè bá mi wí kí ló dé tẹ́ ganu síbẹ̀ yẹn but èmi bí ni pé bọ̀bọ̀ tó record yẹn òun ló yẹ kó cut yẹn ó ti mọ̀ pé anything Wasiu Ayinde ní that day ó yẹ kó cut ẹ̀ ṣe bá rí gbogbo scenario gbogbo àwọn ìyàwó wọn ṣé rí ẹni tó ṣe kíní yẹn gangan ó fún àwọn blogger ní jẹni òun gangan lè máa rérò lórí page ibi tí tọ́lọ̀ ní agbára dé nìyẹn àwọn blogger tó lẹ́nu wọ́n kọ̀ tiẹ̀ ibi tí fẹ́tà ti rìn wọ́n kọ̀ tiẹ̀ ìyàwó ẹ̀ ti kejì náà ibi tó ti rìn wọ́n kọ̀ tiẹ̀ ibi tó ti gbé fídíò fún ìyàwó ẹ̀ náà ìyẹn náà tún yín sọ̀tẹ̀ tó gbé fídíò fún wọ́n tún kọ̀ tiẹ̀ gbogbo yẹn la rí náà ok Emmanuela right ibi tí ẹwọ́rú ìbẹ̀yẹn sìn ebi ọmọ tó ṣẹlẹ̀ ọbọ̀ tó bí mi nú nǹkan tí Emmanuela ṣe ń jọ yẹn wọ́n gbé fídíò fún olóhùn ṣòkò ayé ṣòkò nìkan náà gbé fídíò fún bóyá ó late àbí kò late kò tún appreciate bọ́ọ̀ yẹn bóyá ló gbéṣẹ́ fún bóyá ó fẹ́ fún lọ́fẹ̀ẹ́ ni I don't know gbogbo ìlọ́ọ̀tì ló máa ń ṣẹlẹ̀ níjọ́ tí yẹn bá ń ṣe òkú nígbà tí mo ń ṣòkú ya bàbá mi ìlọ́ọ̀tì ni àwọn tó jẹ́ gbọ́n mi gan mo dà wọ́n nù ní mi ìdá olú ara máa kún ẹni ẹ wò yẹn ẹ̀yin yẹn wá bá mi gbolé ẹ bá mi ṣe àkíní àfáà yìí wọ́n tó o bá jẹ́ family àfáà yìí ẹ lọ bá bàbá yìí sọ̀rọ̀ bàbá yìí gangan fúnra rẹ̀ ó ní láti apologize ẹ bèrè pé kí nìdí tẹ́ ẹ bá gbọ́ tán ẹ mọ̀ dì nítorí pé bàbá yìí bó ṣe wà yìí tí K1 bá gbé kéèsì ẹ̀ wàhálà ó possible kí bàbá yìí lọ sẹ́wọ̀n because ó mọ Wasiu rí Wasiu ò pé pátí ó wá sí wa pàṣẹ Wasiu bá àgbàlagbà báyìí ó dẹ̀ ń gbé ẹni ẹlẹ́ni ṣe èpè tó ń gbéṣẹ́ ẹ fẹ́ gbọ́. gbogbo tó bá ní agbára tí kò máa sáré kàtí lọ́kọ̀ọ́ yẹn ìfẹ́ yìí. ọlọ́wọ́ dáadáa ṣe ni làwọn àbá ni wọ́n jà mí. Tẹ́nu bá tẹ̀ wá gbé ọtọ́ sí wọ́n ló wí a word take apology I'm very sorry kò ní dáa fún ọ. Ìjọba ní òfin mímọ́ ó tó sí dẹ́kun. Amẹ́ríkà tí wọ́n ní kò sọ́lọ́ wọ́n ti bọ́ lọ́wọ́ nísì. Owó tí wọ́n mú ti wá látọ̀dọ̀ Ọlọ́run ti wá òbí aburú tó rọ̀ Amẹ́ríkà yóò sọ sínú lẹ́yìn. Alábòsí ni ìyá Rashidi mò ń bọ̀ fún ẹ. Àbá àtọ́láyé àṣebáyé àṣebáyé àwọn tábìlì náà àwọn tó ọmọ lọ́mọ àwọn tó kàdé ní kàdé lọ́mọ àwọn ọmọdé àwọn ọmọ jàgbá ni lọ ó láwọn àgbà ń dánú yóò wọlé àwọn àgbàlagbà tó wà ládùúgbò wọn yóò wọlé àlùlù tá a wà yóò wọlé àwọn tó pilẹ̀ lù yóò wọlé ikú wọn fi kẹ́ nífẹ̀ẹ́ ọ̀rọ̀ láyé láyé lọ́lá. Ọlọ́run gbọ́dọ̀ Ọlọ́run ẹ kúrò gbọ́. Àwọn ìjọba ní kálukú á lọ yẹ ẹ̀wọ́n lókùnrin. Àwọn àbá àti wọn lọ bẹ̀ wọ́n lọ pé wọ́n wọ́n ni. Ìwọ Ìsìlámù náà lọ pé wọ́n sì ròyìn yàrá bó ti dáa tó ibẹ̀ yẹn dáadáa ni. Ètò ìjẹ gbèsè ní Ìsìlámù wọn sọ fún mi. Àwọn ti tọ́ọ̀chì kẹ́tí ọ̀rẹ́ kẹ́yọ̀ tọ́ọ̀chì ó ti dá wá pọ̀ mọ́lọ́wọ́. Àwọn àwọn aṣọ fọlọ́wọ́ kọ́lọ́ wọn lálàsí rẹ̀. Ọyẹ ìyá àwọn àbá ẹnu rẹ̀ tó wọ́n tó wá lọ sí kàfọ́lọ́jì ó jẹ́ mọ́ sọ lọ́gbà bá ní tí sọ́yàwó yẹ kó bàbá fún jì. Aṣíwájú àwọn náà a sì gbà fún wọn. Mo fi ti ta jẹ́rú ẹ̀ tó jẹ́ pẹ̀lú èrè gbà kò sí ìlú tí ò wá ṣe bẹ́yà fún wọn. Abẹ́òkúta wá Ìwó wá Ọ̀ṣun wá gbogbo ìlú wa lọ́dún jẹ́ mọ́tò díàrì lọ́gbà tí bàbá mòdìrú tọ́lá wọn yọ̀ǹda. Ó sì jẹ́ bẹ́ẹ̀ ayé gbogbo ìlú gbogbo Yorùbá lọ́gbà fún wọn. Lẹ́kùn tí wọ́n ń tọ̀rọ̀ ẹ̀tì rẹ̀ wípé take apology. Àwọn wọn mọ̀ wọ́n ti mọ̀ yí pé àwọn onímọ̀ bí àwọn jọ kìí sí lẹ́gbẹ̀ẹ́ àṣà Yorùbá. Àwọn àbábọ̀ bí tájọ kìí sí. Wọ́n mọ̀ yí pé tí wọ́n bá ti dáràn àtàwọn ọ̀ka. Ó
sì ti ń dá sọ́ọ́ ní kọ́kọ́ tí wọ́n kọ́ bẹ́ẹ̀ wọ́n ti fọwọ́ wọn sí mọ́ àmọ́ ìtàwọn bàbá mú sí ní pé ìwọ̀rọ̀ rí àgbọ̀rọ̀ nínú yàrá yìí mọ́. torí àwọn ọmọdé aláàrí tẹ́jọ bí wa tẹ́ ń tẹ́ ẹ̀sìjà aṣíwájú wa tí bàbá ṣe alílè fún yín ẹni ṣe ń jẹ̀mọ́ tí gbogbo wá sí gbà fún yín ló pé yín ó yí ó dà yín pọ̀ fáwọn àfáà tí ó mọ̀ ní kankan wò ni. tó bá níbẹ̀ bí mo ti wí yà yé wọlá gbogbo ẹ̀jẹ̀ ní fi wí lọ́wọ́ la fẹ́ fi ṣe ìyá mi. gbogbo tó bá ní agbára tí mo máa sáré káàkiri yóò parí láìpẹ́ yìí. ọlọ́wọ́ dára sí rẹ̀ làwọn àbá ni wọ́n ń dànù. bẹ́ẹ̀ ló bá tẹ̀ wá gbé ọ tó sì wọ́n ló wí a word take apology I'm very sorry kò ní dáa fún ọ. wọ́n bá ní òní ní ma ó tó sì dé kú ni ọmọ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ ọ̀n lò ó fún you are very stupid. olórí gbogbo wa kọ́nà bàbá pàdé ẹ̀ kọ́nà bí ẹ̀ sàkírù bàbá pàdé ẹ̀ Islam ní apẹ̀lẹ́ you are very stupid again. ó ní méjì ọwọ́ ń yẹ ìyá àwọn àfáà oníwọ̀n ganu wá àbọ̀bọ̀ jẹ́ wá lójú wọn ló ti dáláwo tipẹ́tipẹ́ wọ́n ló ti dáláwo tipẹ́tipẹ́ àwọn tó wá dà wọ́n ni òun náà lọ́kọ̀ọ́dà wú ọ àbábọ̀gàbàn àwọn tí wọ́n rí Islam bí lánàá láwọn ọ̀gá yìí àwọn olówó ni ilé ńlá ti pàtí wọ́jẹ́ gbogbo ẹ̀yìn àbá ẹ̀jẹ̀ bí gbogbo ẹ̀yìn àwọn ọ̀gá tó jáde wà nígbà tẹ̀ ní ìsìn ọlọ́run tó dalé tálọ́ ní ìsìn tó dalé kò sẹ́ni tí ò jogún ìsìn ẹ̀yìn náà lẹ̀ jẹ́jẹ́ ìwọ́n tó bá lọ ní ìsìn tó ju tèmi yìí lọ ọ̀yà wá wọ́n ní ètò tàbí lójú tó bá lọ mọ́ kọ́rọ̀ nǹkan tó bí èmi tí mo dè kó yìí lọ àbí tó ju tàwọn àbá wa yìí lọ kọ́kọ́ la tó kọ́rọ̀ fi jẹ́ ẹ̀yin náà pẹ̀lú environment. ẹ̀yin náà gbọ́ ó sọ fún ọmọ ọlọ́mọ kó máa parẹ́ sáyé tọmọtọmọ ó sọ fún K1 bẹ́ẹ̀ mo rí ọ̀dẹ̀ kan tó ní alábòsí ni mi mo kọ́kọ́ fẹ́ ẹ má bínú ẹ mọ̀ pé mo ti ní mi fẹ́ bad comment lórí bíbá ẹ̀ bọ́ mi ní dáhùn náà ẹ jẹ́ kí n sáré scroll kí n sáré block ẹ̀ last time tó máa rí kíní mi mọ́ lélẹ̀ ṣé ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wa kò ṣe gbogbo àwa tá a wà lórí íńtánẹ̀tì lórí wa pé aláwòkú lẹ́lòmíì ok Rasheed ṣé Rasheed Lawan àbí ṣé òun ló sọ bẹ́ẹ̀ ṣá ok ṣé òun ló sọ bẹ́ẹ̀ kí n má lọ block wrong person ṣé òun ló sọ bẹ́ẹ̀ ok ṣe rí ọ̀rọ̀ yìí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ máa against ọ̀rọ̀ yẹn bọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa follow àárín kan ni mo sọ pé ọpọlọ tí oníkálukú wá ní díẹ̀díẹ̀ ni bí oníkálukú ṣe ń gbé ọpọlọ lẹ̀ díẹ̀díẹ̀ ni mo wá fẹ́ béèrè ó dùn mí tí mo ti block bọ̀bọ̀ yẹn so nítorí pé Wàsíù sọ wípé àwọn àáfàá ganu òun ló fi deserve irú èpè yìí lọ́wọ́ irú àáfàá yìí ṣé nínú èpè tí màá yìí ń ṣẹ́ fún K1 àti àáfàá ganu tí kò ń ṣèpè ẹjọ́ ìwo ló worst jù irú ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ sí mi náà mo sọ̀rọ̀ bọ̀tà àwọn tó ń ṣépè mi ní lọ́bẹ̀ torí mi ò fẹ́ lọ́bẹ̀ àwọn tó ń ṣépè fún àwọn bàbá tiwa àwọn ayé ò rí ọ̀rọ̀ tá àrẹ rí náà rí wọ́n ti ń wọlé aláwo nítorí mi tó ń sà sí mi wọ́n ń sà lóríṣiríṣi tó ń gbọ́wọ́ bọ̀tì yẹn by the way ni ṣe rí ikọ̀ tí mo ṣe láìkọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn fans mi ni pé torí mo mọ̀ pé ọlọ́pọ̀lọpọ̀ ṣe láwọn tẹ máa ń ṣe àìsí yẹn tí wọ́n follow mi tí wọ́n mọ̀ the way I talk tí wọ́n mọ̀ the way I put my stuff together mo máa sọ fún yín pé àwa gangan olórin ni wá sọ̀rọ̀sọ̀rọ̀ olórin àti artist kankan náà ni wá artist kan ti pè mí ó ní ààrẹ tó bá yẹ pé Naija lẹ wà ní wọ́n máa ti fi sínú film which is tèmi náà believe ó ní wọ́n máa ti fi sínú film báwo ni odidi àfà tó dàgbà bẹ́ẹ̀ yẹn ó tún ní ládùúgbò àwọn èmi náà mọ̀ post ẹ̀ a máa ràn wọ́n lọ́wọ́ nítorí mo rí Adéolú a máa ràn wọ́n lọ́wọ́ nítorí pé tí K1 bá rírú àwọn àfà yìí kókàn kọ́kọ́ pe àwọn kọ́kọ́ fọlọ́pàá mú àfà yẹn kó wá béèrè lọ́wọ́ yìí pé kí ni nǹkan tí mo ṣe tó wà láǹkó ṣe pè fún mi number one ò sí ní pátì mi ẹ mọ̀ pé inú ń bí àwọn àfà kan tí wọ́n pè èmi ò bá àfà jà o bọ̀yìn tó bá wò pé bóyá àfà ni mò ń bá wí onítọ̀hún ò gbé ọpọlọ sí Aláàjì jẹ̀bi ọ̀nà tó Aláàjì fi jẹ̀bi ẹjẹ́ tó sọ K1 the ultimate the only way tó fi jẹ̀bi ni wípé ìgbà tí Farouk Oníkìjìpá ẹ má bínú èmi ò mọ báyìí tún pé àwọn àfáà ọ̀tọ̀ lè tún ní pé mi ì fi àyẹ́sí kan sí èmi ò mọ bí ṣe lè pé bọ̀ tí bàbá rẹ́bì ni mọ̀ pé lọ́dí láòtá lála máa ń lò fún bàbá Lówórò Aláàjì Oníkìjìpá tó jẹ́ olórí gbogbo àwọn kinní ní Kwara àbí Ìlọrin whatever Kwara state Aláàjì yẹn
ọpọlọ tí aláàjì tún fi sọ̀rọ̀ lẹ́yìn yẹn pé tí n bá wá sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ́ẹ̀tún ní tí ó yẹ kí n sọ irú ọ̀rọ̀ tí mo sọ máa yẹn gbé ọpọlọ kalẹ̀ oníkíjì pa òun ṣe pé wọ́n ní dẹ̀ ń say I know the way this guy behave bó ṣe máa sọ̀rọ̀ àwọn tó wà talented nínú àwọn àfáà irú àwọn yẹn la fi tọrọ ó dàgbà tálájì wá sí mọ́ṣáláṣí wa ní bóyá ó 15 or 14 ni mo dúró mo bàyà fọ́tò ó ṣe wá sí fún wa ní Beautiful Life inú gbogbo wa dẹ̀ dùn pé àwọn èèyàn lélẹ̀ this kind of stuff ó bá ń ṣẹlẹ̀ ṣé mo débi náà bá ní kí n dákẹ́ àwọn ìpọ́lọ́pọ́ ti pè mí ààrẹ kílẹ̀ yín rí sí mú ní mọ̀rọ̀ Facebook tẹ́mi bá sọ tèmi sí wá ní ó lè ló gbìjà wá síbi ẹ pé K1 fún mi lówó oúnjẹ rí àbí kí n tún lọ agbo K1 kí n náwó èmi ò tẹ́ náwó fún K1 mọ́ mo máa ṣàkọ́kọ́ já níwájú rá ní bàbá Ọ̀yọ́ dé bàbá Ọ̀yọ́ tí K1 bá ti kì í yẹn ti tó ọ̀pọ̀lọpọ̀ wọn bí mo dágbò òṣùpá tí n bá fẹ́ yọ kọ́bọ̀ mi ní yọ òṣùpá máa kì mí àwọn tèmi nìyẹn oníkálukú ló léèyàn tiẹ̀ ó wá lè ti torí pé mo support lágbájá kó máa bú mi bọ̀ ṣe ní nǹkan tí kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni pé let me continue on the Yorùbá nation please brother mi bọ ọ̀rọ̀ Yorùbá nation kọ́ là ń sọ yìí ẹ mọ̀ pé kò yẹ ká máa gbé igbá àti agbọ̀n ká gbọ́dọ̀ gbé padà má bínú brother mi ìjọ tẹ bá fẹ́ kí n enlighten lórí Yorùbá nation you will text me on my +1 202 855 1748 wípé nǹkan báyìí báyìí wà àwa discuss àwọn èèyàn máa ń fún mi ní discussion mi pé ààrẹ kí lẹ́yìn rí sọ̀rọ̀ yẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀ I swear to Almighty God mi ò gbìjà wá sí wo bọ̀ àwọn àfáà kan wá múnú bí àwọn èèyàn kò lè yẹ kó rí bẹ́ẹ̀ èèyàn ń sòkú ìyá ẹ̀ ó dẹ̀ ń bínú ẹ̀yin dẹ̀ ń ṣépè fún ẹ̀yin náà ìwúrú nǹkan tá àfáà yìí sọ ó wo máa yín sùsù ó lóun máa parẹ́ tọmọtọmọ tó da irú àwọn bàbá yìí so nọ́ńkà ní táwọn àfáà ti wá ní ni pé kọ́ fi bàtẹ tó ń gòkè jẹ́ mo máa ń sọ kíní pé ẹ̀ẹ́rí ẹni tó lóòlù jù yín lọ ẹ ló lórí burúkú ni wọ́n ní ọlá tó ní lóògùn wàláhì mi ò gbàdúrà kọ́lá K1 lọ́lẹ̀ nítorí pé àwọn ò tí ì dé wọ́n pẹ́ ni nǹkan tí K1 ní àdẹ̀ lè gbàdúrà fún kó lọ́lẹ̀ mo ti ṣàdúrà yẹn ìwọ tó bá wá wò sùsù kó wo pé ààrẹ níwọ̀n bá bóyá nọmba 3 ni mo súnmọ́ nínú 1 to 100 níwọ̀n bá ṣéǹjì tí mo ní yìí tí wọ́n dẹ̀ sì wà ní 0 level tó kọ́dà àti nǹkan mi bá tún wà nínú 0 o ò tí ì débi 0 gan ṣe pé kọ́ tó múyàn sí 0 gan wà á kọ́kọ́ sún pé èmi náà ti dé 0 0 ẹ̀ máa dé 1 1.5 2 2.5 2 3 quarter 4 quarter 5 quarter kó tó dé 3 ká ní mo wà nínú 3 tó wá wò mí sùsùn ìwọ tó wà ní 0 tó ní ààrẹ o máa wálẹ̀ ni ìwọ ò dẹ̀ tí gòkè. àgbà Sheikh Oníkíjìpá okay thank you very much ajá Sheikh Oníkíjìpá I love that man bọ̀ àbókì mi àbókì tèmi nínú gbogbo àwọn àfáà láyé ṣé ọmọ Musa ni o kò sí téyìn kan lè mọ̀ ọ́ sọ ọmọ Musa ni a ṣe máa dẹ̀ tó wé bàbá inú náà máa wá sí Amẹ́ríkà so ẹ jẹ́ kájọ fi kíní ẹ jẹ́ kájọ fọpọlọ sí àwọn àfáà ẹ má bínú mo bẹ̀ yín èmi fi orúkọ Ọlọ́run bẹ̀ yín tẹ́ ẹ bá mọ̀ yí pé Kùránì tẹ́ ẹ gbé dání yẹn nǹkan tẹ́ ẹ gbé dání wà nínú Kùránì tó lágbára tẹ́ mọ̀ pé kò ń ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ máa ṣépè ẹ má bínú ẹ fọwọ́ nù ẹ wo pé ọmọkùnrin yìí ẹ jẹ́ àgbàgbé pé Wasiu Ayinde olórúkọ ẹ wo pé ọmọkùnrin yìí ó ṣẹ̀ṣẹ̀ lost màmá ẹ̀ ni ìyá ẹ ṣẹ̀ṣẹ̀ kú a lot of scenario ló happen ní party Wasiu Ayinde ẹ dáríjì náà kí ló ṣẹlẹ̀ gangan kí ló tó yẹn pé ẹ ganu tí ò pèyàn kan ẹ ganu lásán ló di wàhálà báyìí íńtánẹ́ẹ̀tì ti ya wèrè o tí ò bá ṣe àwọn tó ń fọ́ọ̀sì mi kódà ìyàwó yín gan wà lẹ́ni tó pé aláàjì ó náà sọ lórí kíni ọ̀pọ̀lọpọ̀ ló pẹ̀pẹ̀ rẹ̀ a fẹ́ gbọ́ perspective ti yín kí ni ẹ̀yin rí ṣe bẹ̀ wàhálà mi ìfẹ́ sọ̀rọ̀ kọ́ máa ní gbogbo yẹn kàn bẹ́ bọ́ta ibi tẹ́ ẹ bá lo èmi ò ní lọ́bẹ̀ o tó o bá yè ti Wasiu wàhálà ti tiẹ̀ yẹn tó o bá dẹ̀ láìkẹ̀ wàhálà ti tiẹ̀ yẹn bọ̀ tèmi tèmi wò ni pé ẹni tó lè dìde níjọ́ tí màmá ẹ̀ kú ó lè lọ gba máìkó kọ ni kódà mo wò pé ẹdun náà ṣé tí Wasiu bá débẹ̀ yẹn mo wò pé tó máa jó ni àbó máa rẹ́rìn a máa sunkún sínú ẹ mọ̀ kan tí Yorùbá sọ pé kéèyàn máa sunkún sínú ó dẹ̀ ń kọrin ẹ wò yẹn ló yẹ ká máa gbé yẹ̀wò èmi ò kì í ṣe blogger tó kàn ń bọ́ta tó ń ṣépè fún yàn tó ń ba ayé èèyàn jẹ́ Ọlọ́run ò ṣe mí bẹ́ẹ̀ gbogbo ẹni tí ẹ jẹ́ followers mi ẹ love and like ẹ mọ̀ pé anytime tẹ́ bá rí mi tí bá jáde fún yàn wọ́n dárúkọ mi ni anybody bí tó bá lè sọ fún mi pé ààrẹ ó ti dìídì bọ́ta fún èèyàn kan rí tí kò dárúkọ ẹ tó kàn jẹ́ pé ìwọ ló kàn dárúkọ ẹ kó jọ bọ́ta bí kò sọ fún mi tí bá rí proof ẹ̀ wà láàbá fún onítọ̀hún ní gift mi ò kì í ṣe blogger àti wọ́n ò ṣe blogger tó ń wọ owó blogger àti wà ní pé kí gbogbo àmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ wo brother mi tó ń béèrè ọ̀rọ̀ Yorùbá nation sí ọ̀rọ̀ tá à ń sọ is not about Yorùbá nation topic mi ti show pé ẹ̀yin àfà ẹ dáríjì K1 iṣẹ́ wa fẹ́ gbọ́ ẹ̀yin àfà àtẹ́bá tún bọ́ tàtẹ̀bẹ̀ sí ní ṣépè fún K1
àwọn boys máa jáde tó fẹ́yìn náà o oníkálukú léèyàn tiẹ̀ bí kódà kí Wàsíù kó máa gbáyàn létí báyìí àwọn èèyàn sì máa láìkè ẹ má jà parọ́ tanra wa jẹ ẹ má jà parọ́ iye èèyàn kú ta ni kò tán sí ibẹ̀ yẹn ẹ wá ń bínú ẹ̀ nítorí kó ní àwọn àfáà ganu ọmọ Yorùbá lèmi àfáà ganu ó yàtọ̀ sí pé kó ṣépè fún wọn mo lè ti repeat event ẹ bá ṣe wọlé private talk Wasiu Ayinde ni ó ń bá ẹbí ẹ̀ sọ̀rọ̀ bóyá ọ̀rẹ́ ẹni bóyá àbúrò ẹni bóyá ẹ̀gbọ́n ẹni mi mọ̀ ẹni tó rìkọ́dì gangan ló fa kéwọ̀ sí wàhálà o ọ̀rọ̀ yóò bá má dé ta o kò sí nǹkan kan tó wà náà ni kò kàn mú dání pánpánpán kò edit ibẹ̀ yẹn because mo nígbàgbọ́ yìí pé bọ̀bọ́ yẹn ó ṣe ó jù sí agbeni ẹ wá mọ worst part òun tó ṣe kíní yẹn gangan ó lè má rí èèyàn 200 wó lọ́dọ̀ ẹ̀ bọ̀ṣẹ́ láwọn tó kọ́ọ̀tì àárín yẹn tó kọ́ọ̀tì ẹ̀ wọ́n máa ti rí èèyàn 5000 àwọn ìpọ̀lọpọ̀ ló ti cash out láti jẹta yẹn wọ́n ti cash out gan rẹpẹtẹ lórí ẹ̀ YouTube ti kún tó bá tán YouTube gbàrà sí wàá gbọ́ K1 The Ultimate gbàrà àfá ilé ìfúnlé sí gbàrà àtàwọn àròbó àfá àtàwọn àròbó àwọn àfá tó ẹ pé gbẹ́nu sí ṣé ẹ rántí ọ̀rọ̀ tí mo sọ́ngbà tí tọ́ní táyé kọ́lẹ́sì rí ọ̀gá ẹ̀fín tí gbogbo àwọn kan tí ò tiẹ̀ táwọn ayé ò mọ̀ gbogbo náà bẹ́ bọ́ta wọ́n fira wọn pa ìwọ olórin tó bá jáde tó bẹ̀rẹ̀ sí ní bú àwọn ọ̀gá ẹ̀ lókè Ọlọ́run jẹ́ ó débẹ̀ èmi ò ní sọ ju ẹ èmi ò dá sọ̀rọ̀ mo ti ní brother mi kan tó pè mí pé ààrẹ ẹ mo ní mi ìfẹ́ dá sọ èmi ò ń padà tí n bá ti sọ nǹkan mo ti sọ nìyẹn ṣé ní ti K1 tí mo sọ yìí bí mo ti sọ sí èèyàn 2 million àfọ̀bá ní ẹ ọmọkùnrin kan olóhùn ààrẹ àmàrúfù ó fẹ́ forúkọ mi gba star ni mi ní jáde fún ẹ torí tí n bá jáde máa fún ẹ ní chance láti tún ṣe mí kó tún rí owó bí irú àwọn eléwì tó bú mi yẹn kò sára àbútọ́ ọ̀rà fún mi àwọn tó ti di mọ́líkì èmi tó yẹ pé irú ìrònú tí ò bá ti jọ mọ́rú owó èmi ò ríro kó bú ìyá mi jù bẹ́ẹ̀ lọ ìwọ tó bá bú ìyá mi ó jẹnu ara ìyá ni toró ti kú tipẹ́ ìwọ tó bá bú bàbá mi ti kú sí wọn àti ìbọ́pọ̀lọpọ̀ tó wà lórí ibi ó ti kú tipẹ́ so tó bá bú ọ máa wò pé ẹlòmíà wo kò ní dá fún yàrá ìyá oníṣẹ́ oríire ṣé ìyá tó ti kú lè oníṣẹ́ oríire ẹni pé kò sọpọ̀ lọ́mbẹ̀ ẹ̀yìn èèyàn mi so ó dàbẹ̀ ń kó fọ́ọ̀nì ni bàbá oníṣẹ́ oríire bàbá òní kú bàbá tó ti kú already sọpọ̀ lọ́wọ́ à ń bẹ̀ ẹ jẹ́ àjọ rò ó this is common sense o wàláì common sense sense ẹlòmíì common ẹ̀ sense ẹ̀ kò common ẹ wo irú àfáà yìí it's something tí àwọn èèyàn lè sọ̀rọ̀ but a lot of people look at me like Almaroof kò dá irú idiot tó wà yẹn ó lálábòsí mi ni kí ni mo fi jálábòsí nínú wípé à ń sọ̀rọ̀ yìí pé K1 kò apologize ó jẹ̀bi ẹ̀yin bàbá mi àfà ẹ má bínú tó ti yé ẹ má bínú táwọn àfà ò bá ti dá sí tí wọn bínú mọ́ ó wà okay so nǹkan tí mo wá fún gangan ni pé mo wá bẹ̀ yín gbogbo ẹ̀yin àfà ńláńlá èmi ò bẹ̀ àwọn àfà kéréje tó yẹ pé nọ́ńkà ní kọfí bank kọjá náà ní o ẹ gbọ́ èdè tí bàbá yìí pé ẹ̀yin tẹ́ ẹ bá wọlé mo fẹ́ kẹ́ tún gbọ́ lẹ́ǹkan sí. Jẹ́ gbọ́. Take apology, I'm very sorry. Odi da fún. Bàbá mi ò ní nímọ̀, ó tó sì dé ikú ni. Amẹ́ríkà tí wọ́n ní kò sọ́lọ́ wọ́n ti bọ́lọ́ nísì. Ẹ̀yin náà gbọ́. Bàbá yìí ní yóò tó sì tí èkú ni. Ó ní kò ní dáa fún, ó ló máa parẹ́ tọmọtọmọ. Jẹ́ tún gbọ́, jẹ́ gbọ́. Mo fẹ́ repeat ibẹ̀ yẹn fún yín. Mo fẹ́ ibẹ̀. Àwọn tó ọmọ lọ́mọ, àwọn tó pàdé ní ìkàlẹ̀ lọ́mọ, àwọn ọmọ bẹ̀, àwọn ọmọ jàgbọ́ á nínú, ó láwọn àbá ń dánú, yóò wọ́n láwọn àgbàlagbà tó wà ládùúgbò wọ̀nyí, yóò wọ́n láwọn lulú tá a wà, yóò wọ́n láwọn tó pilẹ̀ yìí. Àfáà ni o. Lórí pé wọ́n ń ganú o, lè pé pọ̀ tó yí o. Tẹ́gbọ́, ó ní wọ́n gbúrò gbọ́, tí kò bá ti ṣe K1 a máa mú bàbá yìí. So ìwọ tó bá wá wòye pé ọ̀rọ̀ tí ààrẹ ń sọ yìí ibi tó bí mi inú jù ni pé ó fi ọmọ bàbá yìí ṣépè ẹ máa gbọ́ o. Amẹ́ríkà tí wọ́n ní kò sọ́lọ́ wọ́n ti bọ́lọ́ nísì. Owó tí wọ́n ti wà látọ̀dọ̀ Ọlọ́run ti wà òbí aburú tó rọ̀ Amẹ́ríkà yóò sọ sínú lẹ́yìn tọmọtọmọ. Ṣé gbọ́? Wọ́n dá ìjọba náà àbá àtọ́láyé. Ẹ̀yin náà gbọ́ bóyá mo léyàn tó fẹ́ sọ̀rọ̀. Hello. Ṣé rí àwọn èèyàn ló pè wọlé yìí wọ́n léyàn kan lóhùn fún Wàsíù níjọ́ méje ṣó fẹ́ pa ni. Ẹ sẹ́ǹdẹ̀ sí mi aláàjì ẹ sẹ́ǹdẹ̀ sí mi sínsìn mo fẹ́ play mo ṣì wà lórí show ṣe ti ń gbọ́
àfáà mi máa kó bá rẹ̀ níbi tọ́rọ̀ yín bá bọ̀ yìí ẹsẹ̀ndẹ̀ ṣẹ́yìn náà ń gbọ́ àfáà mi máa kó bá rẹ̀ níbi tọ́rọ̀ yín bọ̀ gbogbo ẹ̀yin àfáà tẹ́ ẹ̀ bá ti sọ̀rọ̀ ẹ jókòó jẹ́jẹ́ yín o ọmọkùnrin kan kékeré kan ló kọ́kọ́ bú K1 tó bá wá gbé wọn lọ jẹ́ẹ̀lì ẹ wá náà ṣe nǹkan tí ò da ẹ jọ kí ni ẹ ganu ó ṣe dè pé kò ní yẹ ẹni tó bá ní ọ̀rọ̀ tí àwọn àfáà yìí sọdà kò ní yẹ ó da inú tí wá bèmí náà báyìí wọ́n ganu yẹn ó ṣe di o máa parẹ́ tọmọtọmọ wọ́n ganu ó ṣe di pé mo fún ní ijọ́ méje ṣé iná ń gbọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ Ọlọ́run jẹ́ kálájí tètè ní kíní kó sẹ́ndì sí mi inú mi máa dùn gan Ọlọ́run máa ní kó tètè rí sẹ́ndì sí mi kí pí ẹ̀ lẹ́ẹ̀kan torí mi ò ṣe ṣóò lẹ́ẹ̀mejì ó ti wọlé ó yá ẹ wá gbọ́ o. Hey there, you won't believe what we've got in store for you. ẹ má bínú ẹ wá gbọ́ mo fẹ́ kẹ́ gbọ́ ẹ̀yẹ́ yan ká sáré wo kíní kájọ fọjọ́ rí gbé. mufti olè bí nkó bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ wọ́n wá ṣe sùúrù fún èyí wò làwọn àfa àtàwọn bẹ́ẹ̀ sí tẹ̀lé oníṣẹ́ media tẹ́wọ́n wà lọ́sí mufti lára ẹ lọ sọ́ra yín ẹ jẹ́ kó ní yóò pé ipò tí mufti wà gbogbo ẹ̀yin náà ẹ̀ ń ro kan bẹ́ẹ̀ ẹ fẹ́ dé bẹ́ẹ̀ ẹ sì ń ti àti orí ìtẹ́ ẹ ń wọnú sí ẹ tó wà lórí. lẹ́nu ẹ sàn. ẹ bá sọ̀rọ̀ yìí mùsùlùmí ni tí o bá yí padà lónìí ó lè fi lọ́la kó bọ́ sáyé ó lóun kò jẹ ẹ bá fẹ́ fọ̀rọ̀ di ẹ ti sọ̀rọ̀ di sí láti wò yìí ó lè jáde yẹn bí adúlá yàgbá. Ṣebí wà kálẹ̀ lẹ́yìn àfáà social media yìí náà wù adúlá yàgbá. ìdájú àti ìṣe òun kọ́lá wà fún àjẹrù ṣe ògùn ní kọ́kọ́lọ́dì tẹ́lẹ̀ kan ṣe kọ́lá wò ní sí. wọ́n lè léyìí o. ẹ̀wù tí ń lọ sí lásìkò táwa yìí náà ọ̀rọ̀ olórin alágbèéni tó ń fi ẹnu ẹ jọ ẹ bá ń ṣe àkíní. tó ń fẹnu tẹ́lẹ̀ àwọn àfáà. a máa wo fíìmù lónìí. ẹ̀yin àfáà tẹ wá ganu. ẹ máa gbọ́. ẹ̀yin àfáà tẹ wá ganu síbí ẹ wá ganu síbí. bó ṣe sọ̀hún ọjọ́ mẹ́ta gbáko làwọn àfáà mi ń polówó ẹnu nínú orí social media pé ẹ̀rọ kìlọ̀ fún o ẹni ó tún ṣe o tí o bá tún ṣe yóò ó wọ ga o. lórí kó ganu. kò ṣàtúnṣe ẹ̀. bàbá wa mufti diyar aṣáájú Suleiman Farouk miskinu billah. ẹ bá ń sẹ́fẹ́ lẹ́ẹ̀kan sí. bàbá yẹn wá lọ bí ìjòkó. ẹ jọ ọba ẹ bá mi ṣe àkíní ẹ bá mi ṣe ẹ bá mi ṣe ẹjọ tó lọ. ìdílé tiẹ̀ náà tó dìde sí tiwọn ó di méjì wọn wá wò yí pé wọn wá bójú àwọn afa tó kóró ojú àwọn afa kọ́rẹ́ lọ́wọ́ níbi ìjòkó wọn àwọn àgbàlagbà afa ń jẹ̀bú Ogun State Lagos State gbogbo wọn pọ̀ ń bẹ́ẹ̀. bàbá yìí wá ní kọ́lọ̀ tó máa lọ jìnnà ká tó ṣe fìdáwù alájì tó sọ yí pé kò sí àwọn afa tó láwọn afa ganu ẹ̀ǹdẹ̀ sókè tó bá dìde náà sọ fún yí pé ẹ sọ fún àwọn afa kí wọ́n má bínú gbólóhùn ẹ̀yọ̀ kan náà ni ẹni àyàn afa ẹ má bínú o ó sì jábọ́ di ó lóun ò sí mistake ẹ̀wọ̀n kan lẹ́nu ẹ̀ lọ́hùn ó ní òun ò sí mistake kí ló dé ó ní ká mú evidence wá bàbá bó fi tuntun sọ yìí pé evidence bẹ lórí social media ẹ bá ti tẹ́lẹ̀ sí yóò gbé wá ó ní no ó lálákọ̀wé lòun àwọn alákọ̀wé wo lè kí apologize. kò sọ pé alákọ̀wé lòun o kò sọ bẹ́ẹ̀ bàbá mo ti wá rí ó náà tó kàwé wà ń bì ó lòun ò kàwé jẹ́ ti rírọ́ ó yá. kíní tí máa wà lára rẹ̀ ó ti gùn nù kò sì ní gba òdodo lásìkò wọn wá dákẹ́ fún ìdákẹ́fún tó dákẹ́ fún yẹn wọ́n wá fi sọ ìwọ pé mínàlì àhámí ìlàlẹ̀ muhimmi. àkọ́kọ́ ìbí mùsùlùmí ní Abdul Wasi ló kọ rẹ̀ jẹ́ taba fara yàrá yìí nísìn àti tayẹrẹ bá Islam taba bínú sọmọ ìkìlẹ̀ tá a lọlé àti tayẹrẹ bá Islam tọ́lá wọn afa kan sọ pé ó yẹ kó bínú kó ń bẹ̀rù ni mufti ò lè bínú kó ń bẹ̀rù tọ́wọ́ fi lè bínú kó ń bẹ̀rù àbí sọ̀rọ̀ burúkú sí lódì padà ó ti tayẹrẹ bá Islam torí Abdul Wasi. ẹ torí mufti gbọ́n yìí lọ ọgbọ́n mufti ọgbọ́n oníkìjì pa àti mọ́nà pé ní mufti àbí ẹ má bínú ẹjọ́ ẹ bá ń dà. ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n bí sùn sáwọn. Yomi lẹ́kan ó ní 11 yẹn ò dé mi ò mọ̀ kọ́ 11. èyí wò làwọn àfa kan wá ń bẹ̀ sí dá ìròyìn social media tẹ́ wọ́n ń wanu sí mufti lára ẹ lọ sọ́ra yín. àfa wo nìyẹn ṣé kò ṣe bọ̀dá mi. ipò tí mufti wà gbogbo ẹ̀yin náà ẹ̀ ń ro kan bẹ́ẹ̀ ẹ fẹ́ dé bẹ́ẹ̀ ẹ sì ń ti àti orí ìtẹ́ ẹ̀ ń wọnú sí ẹ tó wà lórí àga lára. àwọn lè jẹ́ àwọn àfa tí ò tí ì rí ṣe nìyẹn àwọn àfa tí ò tí ì rí ṣe ní bá ní ọ̀dọ̀ yín lọ́hùn. ẹ máa gbọ́ bá ṣe ẹ jẹ́ sọ pé mo ti ẹ̀rí ẹni yìí rí kí ẹ máa sọ ìwọ pé mo rí rí mo ti bà á lọ́wọ́ rí èmi àti sálámà sí ara wa rí ní tó ṣe yìí kètì ìsàyídá mú tó ṣàyídá níbi ọ̀rọ̀ yìí òfin tó gbé tó dé torí mi máa sọ̀rọ̀ fún ọ pẹ̀lú kọ̀díyà ìsìlámíyà mi máa sọ̀rọ̀ fún ọ pẹ̀lú ẹ̀rí èyí tó gbé tó dé òun yìí pé nílẹ̀ àhámí ìlànà mùsùlùmí ẹni tẹ́fẹ́ bá sọ̀rọ̀ yìí mùsùlùmí ni tí ò bá yí padà lónìí ó lè lọ́la kó bọ́ sáyé tó lóun kó jẹ. tẹ́fẹ́ tí wọ́n fọ̀rọ̀ òdì ẹ ti sọ̀rọ̀ òdì sí láti wò yìí ó lè jáde yẹn bí Adéwálé Àyùbá. ṣebí wà kan lẹ́yìn àfáwọn social media yìí náà wù fún Adéwálé Àyùbá tó fi lọ́wọ́ ìsìlámù mọ́ sáà kò sí ẹ̀ bá dínkù Ọlọ́run lè padà fi mọ́ lẹ́mìí tí ó nù láti inú ọkàn rẹ̀ bá burú lọ́sẹ̀ yóò sì ṣàtúnṣe ẹ̀ tí mufti wá gba gbogbo nǹkan rú lónìí mufti ṣe mọ̀rọ̀ hatul gada
ẹni táwọn yìí ń ṣe mọ̀rọ̀ hàtú yẹ òun ọ̀la ni mo fi rí ẹni táwọn yìí ń wò ní nìkan pé èbó ti dáa fóun ṣùgbọ́n ti lówó ṣùgbọ́n akọrin àgbà lòun ṣùgbọ́n ti wà ní tọ́ọ̀pù kò mọ̀ pé tó bá wà ní tọ́ọ̀pù máa ń dojú bolẹ̀. ó mufti sọ ní kíjì pa mo respect máa yẹn sẹ́. jẹ́ kí n sọ fún ọ sórí ahamu yìí ló ṣe pàtàkì. ẹ jẹ́ àgbọ̀ ó tún muhimu lọ. thank you jare ajá àìsè máa respond sí kìnìún mo láìpẹ́ ẹ má tètè fún mi lẹ́sìn. kó má jẹ́ kọ́lọ́wọ́ ọba fi ikú ìyá rẹ̀ jábọ̀. kékeré yìí tó ṣẹ̀ṣẹ̀ lẹ́nu social media ló náà wà tẹ́lẹ̀ o alájà àwọn àfáà yín ṣẹ̀rù sígbà ló tún wáyé. àwọn àfáà yín yìí wájà àjọkẹ́. ìyá rẹ̀ ti súnlẹ̀ ṣe péjọ́ méje dídí sí wọn. ọlọ́ ààrẹ ni tó bá fẹ́ ṣubú owó tàbí ti kọlọ́rọ̀ kan gbà ìtì mú owó wọnú àkáǹtì lọ́wọ́ kọ̀ọ̀kan gbà. ó dà pé lè ló sọ. ìdí mi kàwé jáde wá sí ìbẹ̀rù kéwà. díẹ̀ díẹ̀ ìyẹn máa ń jábọ̀ èyí tó lè bọ́lọ̀ òjò láti ṣe òun náà lòdì tó gbé egun ìyẹn máa ń ṣe wàhálà gùn ìyẹn máa ń dọ̀dọ̀. àyùbá kan fún àti Christian ok. ìrìn tó fojú ọdún ìdáyé fi mọ̀ ọ́ lè bàjẹ́ láàrin ojú ṣe nígbà jọba yìí. advice kejì ìyá akẹ́wà ni wọ́n ti lè tí wọ́n ti ń lo ọjọ́ méje ní ìsàrí àdúgbò ẹ̀mọ́ ọjọ́ méje ní ìkókù jáde ká ṣe sọ ṣé ayé ni tó bá ní bá ti ṣe gẹ́gẹ́ sọ́dọ̀ ní ilé fún àti bí Allah ọlọ́lẹ̀ fi wọ́n sí us kórè fúláṣì rẹ̀ láti lọ́wọ́ àti kó fún ọ ọlọ́lẹ̀ fi 50 years ìyá ọlọ́lá tí ó gbà lórí ìgbà. àfa íńtánẹ́ẹ̀tì lélẹ̀ aláàjì ṣèbí yẹ̀yẹ́ ló máa ń ṣe lórí. So why do so many homes in Prince George's County ẹ have jọjọ messy lọ closets? ọ̀rọ̀ so many ìtawà ń fa ọ̀rọ̀ so many home kọ́ lélẹ̀ wàhálà rẹ̀ kúra yín sí ìtawà náà ń bá pò ń lu wá sí ẹ má bínú. Suspect ni bàbá mi God bless you. Jẹba wo ọ̀rọ̀ mi ní mẹ́bẹ̀ kò ní bẹ́ẹ̀ lọ. Fáì bẹ́ẹ̀. Àwọn ọ̀gá àwọn àfa àwọ̀. Àwọn àfa àtọ́jọ́ òun ọ̀gbọ́n wọn. Àwọn àfa àtọ́ kì í sí ọ̀la. Allah kò sí bí àwọn àfa àti ìpàdé ayé tó ìjọ tó bá kú. Ìṣọ̀lá kò yé mi, òun kò sẹ́ndì the man. Iṣẹ́ ìwà ń dùn mí, ebi ẹ̀ sẹ́ni tí wọ́n fi ọ̀rọ̀ tí tírẹ́ndì o. Ọ̀rọ̀ mi tírẹ́ndì náà ìfọ́lọ̀ tírẹ́ndì. Irọ́ ni o tírẹ́ndì ni amọ̀ ẹ́ gbà tó jáde àfà. Amọ̀ ẹ́. Àfà yìí gbogbo àmọ́ ńgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ TikTok tó kọ́kọ́ bẹ̀rẹ̀ Facebook àmì. Wàláhì Yusuf ìrọ̀lẹ́ ayé ti dé gbà bí ṣe sọ fún ẹ. Kò ní ìkọ̀kọ̀ ṣe pẹ̀lú Islam wàláhì. Ó bí ẹ̀mọ̀ ọlọ́run tó fi ń jẹnu sí ìjọra rẹ̀. Allah! Ok, a ní plus. Mo ní tí ẹ ń dà. Ẹ jọ ẹ má jẹ́ n parọ́ fún yín. Social media yìí mi blame àwọn tó ní kọ́ regulate social media. Abíóyè nọ́mbà yẹn ni mo fi ń sọ̀rọ̀ rọ́rà mi ọmọọba kábíyèsí. Nọ́mbà yẹn ni mo fi ń sọ̀rọ̀ nọ́mbà tó pè sí yẹn. Bọ̀ yìí tí mo pè ń sìn tó bá pé oníkejì lọ́wọ́ ni I could have let you. Ẹ̀dùn náà àwọn èèyàn máa ti fi mẹ́sẹ̀jì lẹ́gùn ẹjẹ́ tó wèwú tún lélẹ̀. Ari Almaroof. Kí ló ṣẹlẹ̀? I listen to your program a lot. Yeah, Ari Almaroof. Sorry, ìyá mi ló pè mí ní ẹ̀kan. Ṣé ní kọ́tẹ́ ìsọ́nà pa ọ̀nà ìfẹ́? You are. Àwọn ilé ọ̀rọ̀ ilé ìfẹ́ náà fẹ́ sọ. Màá máa dá lóhùn létà torí mi ìmọ̀ tó jẹ́ tó pé tó bá bú mi ni ó possible kí ìgùn Ọ̀yọ́ kó tún lọ gùn mí kí má dẹ̀ gbé ta ló ṣé ẹ̀yin lẹ fẹ́ sọ̀rọ̀ ṣọ́ fẹ́ sọ̀rọ̀ ni àbọ̀ fẹ́ sẹ́ndì kan sí mi ókè ó yá o ṣé ẹ fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ni. hello mo wá ń bì. ṣé mo lè sọ̀rọ̀ sí program. ó yá wọ́n ń gbọ́ yín wọ́n ń gbọ́ yín bàbá mi àná ń gbọ́ yín àwọn èèyàn ń gbọ́ yín. ṣé tí rí gbogbo àwọn àfáà tó ń wíṣkè wọn yẹn gbogbo aburú tó bá wọn kọ wíṣ ara wọn ló máa bá. thank you sallallahu alaihi wasallam. wọn ṣe bẹ́ẹ̀ pé kí ẹwà àfáà kan wà mùkọ́dàmù wọn ní lọrin tọ́ni sọ̀lá tí èmi náà fẹ́ ṣe fídíò máa sẹ́ǹdẹ̀ sí mo jẹ́ ń sunkún báyìí lórí kíni. ẹ̀jẹ̀ ń ṣépè pé ó máa parẹ́ tìrantìran ó máa ṣe kíní kan lẹ́kọ́dí káyọ̀ fi Rasulullah ó sì wà tún ẹwà báàrì sí yẹn báàrì sí mo ti kúrò ní kéwù 15 years ó sì wọ blue lọ́rùn. ó tán báàrì sí tó ń sọ̀rọ̀ ẹ̀ mo ti 15 years mo ti kúrò ní àdàbíyà tó kí irú báàrì sí yẹn kó wá máa sọ tí nǹkan bá ṣẹlẹ̀ all of them are going to be arrested threatening now
nǹkan tó àkọ́kọ́ ṣé Suleiman. ẹni tó pè yẹn kó ní sùúrù ẹ jẹ́ ká fa yìí sọ̀rọ̀ tán. ọ̀nà ṣe mi sẹ́yìn tó máa sọ wàkúlẹ̀ akọ̀ wàlẹ̀ ọ̀ká ẹ̀rẹ̀ mú rẹ̀. àkọ́kọ́ bẹ̀ ni pé èèyàn mú onídé ẹwọ gbogbo àfáà tó ń ṣépè fún ọ̀gá ẹ̀gbọ́n tiwa dáàdì tiwa Ìjẹ̀bú-Òde lèmi tiwa. olórí Ọlọ́run jẹ̀bi ṣe gíìsì fún Ìjẹ̀bú-Òde a lè jẹ́ kẹfà èèyàn Mufti Ìlọrin ìyá èèyàn kú ìyá tó bí yàn kú ó jẹ́ gbé ìyá ẹ̀ bọ̀lẹ̀ ó jẹ́ lọ bá Mufti láti yẹ sí kí ni ẹ̀ má bàjẹ́ ẹ̀ wá wọlá nǹkan tí ẹ pé Mufti understand nígbà ok ìgbà tó bá sọ̀rọ̀ nǹkan tó ń sọ nǹkan tó ń mí ni ó jẹ́ sọ̀rọ̀ yìí kọ̀ọ̀rọ̀ yàrá ẹ̀yìn náà ṣó gbé mẹ́kì síbẹ̀ ẹ̀yin àfa ẹ wá ganu sí kílódé òun yóò bẹ̀rù Ọlọ́run. kò ní bàjẹ́ fún yín brọ́dà mi nǹkan tí mo sọ gangan nìyẹn. kílódé òun yóò bẹ̀rù Ọlọ́run náà ok nǹkan tó tún wá ṣẹlẹ̀ pé Mufti ọ̀rọ̀ yẹn ó jẹ́ kó pe Wàsíù sẹ́yìn kó tó di pé wọ́n pè lójú agbo. torí Wàsíù kò ní gbà èmi náà rí kí o bí ó yé má pè sí nọ́mbà yìí sẹ́ alájà bá mi rìpín ní nọ́mbà yẹn máa sọ̀rọ̀ yín lọ brọ́dà mi. ṣé ti yẹn ó jẹ́ kọ́kọ́ pé ok nínú àwọn àfáà lọ ni ṣé orí fídí báyìí náà wọ́n bínú ẹ̀ gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí wọ́n gbá tiẹ̀ Faruku nìkan oníkìjìgbà nìkan ni Alhaji Wasiu Ayinde tó wá máa ń pè fún ní gbogbo ìgbà tó bá fẹ́ ṣe nǹkan fún náà ẹ̀ tẹ̀ wá wo nǹkan tó ṣe fún yín wo nǹkan tó ṣe fún yín Ọlọ́run sọ fún ẹ̀dá pé wọ́kúlù Ọlọ́run tẹ́kùn lọ́à wọ́kúlù kọ́ọ̀lẹ̀ sẹ̀rídà yusli lakum a'malakum ìbò làwọn àfáà fi kíní yẹn sí náà. àfà ẹ bá mi túmọ̀ kíní yẹn ẹ túmọ̀ ẹ àfà mi ẹ túmọ̀ ẹ jọ ẹ túmọ̀. gbogbo ọmọ Ìlọrin kó máa gbọ́ nǹkan tí mo bàbá Alhaji Àgbà Shehu Kamaludeen Al-Adabi ibì kan wà ní Ìlọrin bàbá lọ ṣe wá síbẹ̀ ni wọ́n sọ bàbá lóko kò lọ fi ìrísí yìí bàbá Alhaji Àgbà wọn ṣépè fún wọn lágboolé yẹn agboolé yẹn sì Kùránì lọ kébẹ̀ tí wọ́n sì bá lóun ṣe Islam kan sójú òtí wọn. ṣọtán. tó bá lóun ṣe ọjọ́ ok ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ fún Alhaji Àgbà ni ok tá a bá sọ pé ẹ̀yin Ìlọrin tẹ lọ ọ̀tẹ́ ti pọ̀jù wọ́n pẹ̀ nìkan ní Tajul Adabi àwọn ẹlẹ́kìn wọn sọ Tajul Adabi yẹn òun ló kọ́ gbogbo wọn òun ló kú sá ààfin Aláké tó sì sí ààfin Aláké. mo gbọ́ sórí yẹn. bẹ́ẹ̀ni àwọn aráàlú oníṣẹ́ ọ̀tẹ̀ wọn ni kò ṣe sùn síbẹ̀ kò ṣe sùn sí lọrin ọ̀tẹ̀ náà lọ ṣe sí wọn. tí bàbá yẹn Abẹ́òkúta ló gbogbo wọn àbá tó ń sọ̀rọ̀ yìí tó ń sọ Ìjẹ̀bú yìí ó gbà wọn bàbá sọ láti tó Ìjẹ̀bú gbà wọn náà sí kí Abẹ́òkúta gbogbo wọn ti bẹ̀rẹ̀ ṣé káàdà Abẹ́òkúta lọ́kọ̀ ti bẹ̀rẹ̀ mọ́níkàsì Tajul Adabi tó wá pé wọ́n bẹ̀rẹ̀ àdàbí Abẹ́òkúta lọ́dọ̀ wa ni ẹ̀ tẹ́ wọ́n wọlá oore tí àwa Ìjẹ̀bú ṣe fún ẹ̀yin Ìlọrin èwo wá dé pé èèyàn yìí inú ẹ̀sìn kan yẹn ó sì lè padà jáde ṣe bó lórin. lórí kó ga àfà ẹ mọ̀ kó tó bẹ̀ mí inú lórí pé ó sọ pé wọ́n ganu lè pé tó yìí. ẹ̀kọ́ tó máa gbogbo àfà ayé mo jáde jẹ́ mi bọ̀ ẹ̀fà ayé Al-Qur'an tó sọ pé ọ̀ǹkan tí wọ́n àti òṣè yẹn láàrin òun pẹ̀lú Ọlọ́run ni a lè búra wa náà à ń bú Ọlọ́run náà kí ni kọ́lọ́run ṣe. sọ wọn àgàgà báyìí sí yẹn olódo sí ni olódo ayé ni social media ló gbé tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ok bó ti bẹ̀rẹ̀ wá ẹ̀wá ní ìkan ẹgbẹ́ ilé sọ̀lá. yóò yẹ máa pè é padà jẹ́ káwọn ṣe tán táwọn bá ti kó òdòdó aago máa pè é padà ó yá mò ń gbọ́ yín. ẹni tó ń sọ̀rọ̀ kọ́ ni mo ní ó pa aago yìí irọ́ à ń gbọ́ ọ̀rọ̀ yìí. mo ń bá wí àbúrò mi mò ń bá wí ó yẹ sọ̀rọ̀. à ń gbọ́ mò ń gbọ́ sẹ́ ẹ máa sọ̀rọ̀ yín lọ. Wàsíù Àyìndé bó ṣe wà yẹn ókè ẹ wọ ọ̀rọ̀ kan tí wọ́n ń gbé jáde níbi ilé ọ̀dọ̀ Òṣùpá ní ẹ̀yin àfáà lówó tẹ̀lé fún yín ẹ ṣe wáàsí fún wa ẹ bẹ̀rẹ̀ sí répè fún yẹn Buhari ọmọ Musa ẹ kọ́kọ́ sí yẹn lọ ọ̀rọ̀ tó sì sọ bẹ́ẹ̀ ókè tí ṣé Sùlàímọ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ni pé èèyàn forí wọ́n ní àlìkẹ́rù yẹ̀bùkọ́ sàmáyà nàbẹ́ àdàfà ìlì èèyàn forí sọ̀rọ̀ fún yàn nínú àwọn kì í ṣe gbà tí èèyàn bá kú àforí sọ̀rọ̀ fún yàn ó jẹ́ kó pe Wàsíù sẹ́yìn nígbà báyìí kó tó di pé wọ́n dórí ojú agbo òun jẹ́ wá wà surprise pé nǹkan tóun sọ yìí nǹkan tóun mìíràn lélẹ́yìí òun jẹ́ àṣẹ Sùlàímọ̀ ẹ wò pé mo fi ìyá mi lẹ̀ ìyá mi tí ìbá nífẹ̀ẹ́ yín. thank you àfà yìí thank you mo ti spray yín thank you mo ti sọ̀rọ̀ yẹn. ó máa ṣe kinní kan tọmọtọmọ. kí ló Islam adéènì yusri láyé sódà àdúgbò adéènì Islam adéènì yusri mo tẹ̀lé gbogbo àfà ayé àti ibi táwọn ọbí ti ṣe pẹ̀lú yàn kọ́ mú jáde ibi táwọn ọbí ti ṣe pẹ̀lú yàn ibi tí Shehu Kamaludeen àfa àgbà ní gbogbo Ìlọrin tí wọ́n sòkò àdúgbò ìpàtó sòkò sí Alhaji Àgbà Alhaji Àgbà ò ṣe pẹ̀ fún wọn náà wọ́n sì ṣe ó sì lè wo pé kó wá wò pé nǹkan yìí kó wá padà tún ṣe dáadáa náà ẹni tó ṣàbù tó sọ̀rọ̀ tó dùn yàn lẹ́nìí ó lè sọ̀rọ̀ tó máa ṣe kinní fún yàn kò sẹ́ni tó pàfẹ́tì kò tí ń ṣe màásù ẹrú Ọlọ́run náà ni gbogbo àwọn àfa tó àdàbí tó gbogbo àwọn àfa yẹn náà bá ṣàbòsí àfa ẹgbẹ́ wọn ìjọba bá sọ̀rọ̀ àfa ẹgbẹ́ wọn kan ní lẹ́yìn lọ́rọ̀ tí ò da lè pè é máa mú wọn tó bá ẹgbẹ́ wọn bá ṣe bẹ́ẹ̀ gbogbo ìpè gbogbo àwọn àfa yẹn tọmọ tó wọ́n jẹ́ àfa wọn máa lérí òkú ẹ fúnjọ́ méje wọ́n ṣe ń sọ̀rọ̀ lọ́lọ́run. wọ́n náà fúnjọ́ méje ìkọ́lù fúnjọ́ mẹ́ta. wàlọ́ọ̀ ìlàjì Al-Maruf nǹkan tí mò ń sọ yìí èmi mo kéwu mo lo 15 years ńlọrin mo ti wò láìpẹ́ pé mo fẹ́ change sí Christian pé mo fẹ́ lọ sẹ̀lẹ̀ wàlọ́ọ̀ ìlàjì torí
Islam yìí wọ́n kàn dojú tì yàn ni kí ló lè tó bẹ́ẹ̀ náà bí pé ká má ràn ra wa lọ́wọ́ ká má jẹra wa lẹ́yìn ẹsẹ̀. Bọ́wọ̀ fẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn ẹ orúkọ yẹn náà so Alhaji Wasiu Ayinde kò sí àforíjì láàrin òun pẹ̀lú ọmọ tó tún sọ̀rọ̀ yìí wọ́n fẹ́ dá sọ̀rọ̀ wọ́n tún dẹ́sẹ̀ wọ́n fẹ́ dá sọ̀rọ̀ Ọlọ́run ní sọ pé taqullaha wa qulu qawlan sadida ẹ̀yin èèyàn taqullaha ẹ bẹ̀rù Ọlọ́run wa qulu qawlan sadida ẹ sọ̀rọ̀ tó máa ṣe déédéé ọ̀rọ̀ ilé ìdáwà lálẹ́ tí nǹkan bá ṣe Wasiu Ayinde sí àwọn ọmọ Ìjẹ̀bú nígbà ẹni Ìlọrin tá a bá ti rí níjà bá máa bẹ̀rẹ̀ sí náà wọn ni nǹkan kò gbọdọ̀ ṣe nǹkan kò gbọdọ̀ ṣọmọ. Ó ti tán ẹ ti gbẹnu mi sọ̀rọ̀ nǹkan tí mo fẹ́ sọ nìyẹn o. ọ̀rọ̀ tẹ máa sọ ẹ má sọ̀rọ̀ tó máa dé ògúnlẹ̀ kí ló dé kí ló ti lọ ní ìná kí ló tẹ̀lẹ̀ kí ló tẹ̀ ń ja Ìjẹ̀bú lókun. Ó ní ọlọ́wọ́ ní sílẹ̀ àmọ́ ẹ̀lẹ́kùn tẹ́ bá ti wá sọ̀rọ̀ tó dáa. Ọmọ Ìjẹ̀bú ni kéwú náà lẹ́nu ẹ̀yẹn o. ọlọ́wọ́ yóò dún lọ́ọ̀hà ẹni tó bá tẹ̀lé Ọlọ́run. Àjọkẹ́sẹ̀ dẹ̀ sí ọ̀dà nọ́mbà mi lè yẹ̀wò báyìí. Àfá Ìlọrin wàmọ́ tí àfá alágbájá àwọn yóò dún lọ́ọ̀hà ẹni tó bá tọrọ lọ́hùn wọ́n rọ̀ sùn làwọ̀ àtànọ́bí Ọlọ́run fọkọ́dí fáwùtà náà Ọlọ́run dárúkọ àfá mẹ́ àwọn àfá náà dà. Tí àwọn àfá àwọn kọ́ ìmọ̀bìlì kìí dà okay iṣẹ́ wo lẹ́ ń ṣe tẹ́ ń lo mọ́tò bọ̀jù ìwádìí ẹ̀sọ́ iṣẹ́ tó ń ṣe tó ń lo mọ́tò káàkiri tó ń lo mọ́tò ńlá láìfọ́sẹ́ tó ń ṣe tí màá ṣe pé àwọn olóṣèlú ló ń tẹ̀lé tó ń fún wọn nìkan. Ká ló ń ganu ọlọ́pẹ́ bí ọ̀rọ̀ yẹn ṣe rí ni ṣé ó sọ pé èèyàn àfọ́ ẹ wá ṣe báà lọ́dọ̀ wa ni ẹ wá bẹ̀ kí ló wá fẹ́ èpè. Kò tiẹ̀ gbé máìkì sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ nínú ilé ẹ̀ kò sẹ́ni tí ò ń sọ̀rọ̀ lọ́rọ̀. Kò sẹ́ni tó àwọn àfọ́ yẹn kò sẹ́ni wọ́n bá ti wà yẹn wọ́n máa ìkan ẹ̀jẹ̀ bá rí píṣọ̀ máa wá fídíò yẹn máa sẹ́ndì ẹ̀ sí inú ìjẹ́ bàbàjẹ́ ìyẹn báyìí sí yẹn ò sọ̀rọ̀ báyìí sí. Èmi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ ni ẹ mọ̀ pé tààrẹ náà máa ń náwó gan òun mo ṣe pù tiẹ̀ bẹ́ẹ̀ ọba mi ṣe àárẹ̀ àrùbárù fún yẹn o bàbá yẹn kíní kan. Alhaji Wasiu Ayinde tó ó ní àsàlátù filẹ̀ máa ń fọ ódìdí filẹ̀ yẹn lẹ̀. Ibi tí mo fẹ́ sọ nìyẹn o Alhaji tí gbogbo wọn bù yìí ó gbé ilé fún àwọn àáfàá. Ẹ bá mi sọ̀rọ̀ kíní yẹn kọ́ káwọn èèyàn gbọ́. Brother mi ẹ repeat àárín yẹn káwọn èèyàn gbọ́ ilé máìfò yẹn repeat ẹ. Ilé máìfò yẹn ibi tó kọ́ ilé tó kọ́lé wọ́n ti di ìgbélẹ̀ fún máìfò ní pé àwọn fi ṣètò Ọlọ́run àwọn oníyàrá ń bẹ̀ mọ́ ẹni tó bá kó tà ní jìmí pé nǹkan tí mo sọ ìpè kejì máìfò Alhaji Wasiu Ayinde ó ilé wọn lẹ́kọ̀ọ́ yẹn odidi ilé ìgbélẹ̀ pé máa fi ṣètò Ọlọ́run ni àkílódé mùsùlùmí nìyà hakọ ni lawul hakọ wàlẹ́ dà àlẹ́ yìí hakọ wọ́n máa àlùmọ̀ kẹ́hìn fún asan ó jẹ̀mí. ó ní wọ̀nà mùsùlùmí ni ẹ wá sí pé ó máa kọ́ ẹ wọ́n ṣe sọ̀rọ̀ bí Ọlọ́run pọ̀lá ti sẹ́kù àǹfùsẹ̀kùn. Báwo lè ṣe máa ṣe kíní kan ó máa kú ńjọ́ méje ó máa ṣe kíní kan bóyá máa ṣe gbára kan ńjọ́ méje àkílódé tẹ̀ sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ bí Ọlọ́run. Wọ́n lọ lẹ̀ dímọ́ Fúlàní nínú igbó. Ẹnà nǹkan tó máa sọ náà lè lè dẹ́gbẹ́ òkè. Security wa ò táìtì o. Ẹ fẹ́ dùn gúnlẹ̀ láàrin Yorùbá àti kíní. Wọ́n fẹ́ràn jẹ́ kó wá o. Àwọn àfáà yóò fún wa ní lọ́ńkà lídà máa dà sóko o. Wallahi tallahi suma billahi alazim tí kò bá ṣe Alhaji Wasiu Ayinde gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lóṣù tàbí àti tó ń ṣe pé àbáwọn píìkì fídíò yẹn ni. Ẹ ṣe brother mi ẹ ṣe brother mi ẹ jẹ́ ká gbé àgọ́ ẹlòmíì thank you very much. Okay ó tẹ̀ ti dà báyìí ó ti dójú ẹ̀ okay Nàìjíríà kọ ni o ẹnìkan mú kọ́kọ́ ní Nàìjíríà kọ okay àbúrò mi jẹ́ kí kọ́pọ̀ àbúrò mi padà náà ó yá ọmọ bá rí o ọmọ ikú bàbá yèyé o ó yá bí ó yè kó yá gbágo ó fẹ́ bí ó yè gbogbo ayé ló ń gbọ́ ẹ o ó yá. Bẹ́ẹ̀ni nígbà tí àáfàá tó wà ní tó ń sọ fún wa sẹ́yìn pé ìmáàmù èkì dọ̀bálẹ̀ fún. Ẹ wo ohun bóyá johun bàbá mi kábíyèsí o kábíyèsí. ó tún wà ń sọ fún àyè pẹ̀tọ̀ bí àwọn ṣe wà yìí o tí wàá làwọn ṣẹlẹ̀ agbára ọba òní ká àáfàá mélòó ló kọ́ṣán ìmáàmù jọ́nà náà pẹ̀tọ̀. Ẹ̀yin yẹn gbọ́ voice yẹn. Bọ̀bá àlàyé òun àti wàásù wá ṣe ti ẹ̀dẹ́ nìsín ọbẹ̀rẹ̀ sí ní ìjọba sí ìṣèpè ìpè lè fi ara wọn gbé ni kí wọ́n máa ṣẹ́. Nígbà tí bámu bẹ̀rẹ̀ ló tó gbọ́dọ̀ sọ́kúndọ̀ ní gbogbo ẹ̀ wálẹ̀ àáfàá mélòó ló kọ́ṣán ìmáàmù kí wọ́n sọ pẹ̀tọ̀ má ṣe orú ìfẹ́ báyìí mọ́. Tó o tí ìjọba ṣe rí ni ká ṣe jọ máa sọ. Ok. Ó tó sọpọ́tì kankan tí Alhaji Wasiu ṣe dá o. Bí ó yè dúró ó sọ̀rọ̀ kan sìn nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ yẹn màá pè lẹ́ bọ́ mo fẹ́ so ilé tó mọ̀ pé táwọn bá ṣọ́ra ó máa padà ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ bèrè pé kí nìdí ní sùúrù Ọ̀yọ́ ni wọ́n wà ibi lèmi wà but information tèmi gbọ́ tí ó bá wrong sọ fún mi nísìnyí mo ti ń gbọ́ pé wọ́n ń gba fọ́ọ̀mù ìmáàmù adẹ̀ níbi tó ti ń jẹ́ ìmáàmù lọ́yọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ tó tún fi di pé wọ́n gba fọ́ọ̀mù ìmáàmù ọ̀rọ̀ ẹ̀kọ́ la bá wà o ní tí mo fi ní kò sígbà tí ò ní dìjà. Ìyálọ́jà ẹ pè sórí nọ́mbà tí mo fi sókè o bí òye bá fún Ìyálọ́jà ní nọ́mbà yẹn àwọn náà pè mo rí aago wọn sìn. Bí òye. Ó dà kò ṣàyè sọ bí sóye ó mọ̀ pé mi ní mẹ́fò
bọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ níbo náà ti ń jẹ ìmáàmù lọ́yọ̀ọ́ mo fẹ́ kó sọ lójú Ajagbe kí gbogbo èèyàn gbọ́ ẹ̀. Ó ti tán má sọ̀rọ̀ jù ilé ìmáàmù ni wọ́n ti ń jẹ ìmáàmù lọ́yọ̀ọ́ tó bá fi lè gbé wá àwa máa bá wọn pariwo bóyá àwọn máa tún yọ náà kàlí sí báyìí torí mo ti ń gbọ́ pé ẹni tí òun sọmọ lé ìmáàmù náà fẹ́ mú kó wá jẹ ìmáàmù lọ́yọ̀ọ́. Kò sí ẹjẹ́ rí náà ṣe rí Ọ̀yọ́ mùsùlùmí ló pọ̀ lọ́yọ̀ọ́. Aláàfin dẹ̀ ló fi ìmáàmù jọba. Bó ṣe jẹ́ nìyẹn. Ó ti tán. Kò sí ìkankan tó wà ń bẹ ẹni wọ́n ti mú kọ́dù tí ó rọ̀ lórọ̀rùn tó kọ́ lọ́wọ́ ṣe fún wa. Ẹ ṣe bá mi ó ṣe bí ó yè jẹ́ ń gbé aago ilé náà. Ẹ ló kọ́lá o. Ẹ ló. Mo ti gbé ok. Ẹ ló kọ́lá. Ta ló sọ̀rọ̀ o? Ẹ kalẹ̀ torí píṣọ̀ òòṣà ni mo rí yìí. Ọlọ́run níjó bàjẹ́. Mo ti rí. Èmi náà tiẹ̀ ti rí. Mo ti rí Gbòho. Kò ní bàjẹ́ brọ́dà mi yá. Mò ń gbọ́ ẹ. Àbúrò yín ni àbúrò ọjà Ọ̀yọ́. Ọjà mo rí ẹ. Ọlọ́jà. Kábíyèsí. Ọlọ́jà àfọ̀jà. Ẹ fà àwọn tó ń ṣe pé ilẹ̀ òyà. Mò ń gbọ́ ẹ sọ̀rọ̀ brọ́dà mi. Ó wà lójú Ajagbe. Sẹ́rí ẹgbẹ́ mi rárá. Sẹ́rí ọgbà àwọn tó ń sọ̀rọ̀ yẹn àwọn àfáà yẹn èmi kọ́ fẹ́ béèrè kankan náà pé ṣé gọ́ọ̀mẹ̀ntì méjìlá ní Nàìjíríà ni ṣé àwọn àfáà náà ti di pátì kan ní tó ń rúlu Nàìjíríà torí mi ọ̀dà sáàlì mọ́. Ó tán ọpọlọdé ó yá. tábà wo kíní dáadáa sí àwọn àfáà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn di gọ́ọ̀mẹ̀ntì sí ìlú Nàìjíríà táwa yìí. Ó ṣe pé wọ́n fẹ́. wọ́n ti sọ̀rọ̀ àwọn di gọ́ọ̀mẹ̀ntì lórí pé àṣẹmọ́lù ni wọ́n. nísìnyí àwọn àfáà yìí sáwọn nìkan ni bí ẹ kó fún ọ lẹ́yìn pé wọ́n gbé sẹ̀rẹ̀ lọ wá sílẹ̀ Yorùbá àwọn àfáà tó ń jà tẹ́lẹ̀ sójú òkè tí wọ́n ni sójú òkè tí wọ́n. alákọ̀ọ́kọ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àfáà mi ó máa lo ẹ̀wọ̀n ní ìkẹ́ tó ń bá bẹ̀ yìí o. àníkò aláàjì mi lè gbé kí mi lè tẹ ibi tó ń sẹ́ndẹ̀ sí ibi tí máa ti lè tẹ́ mú gbọ́ mi ìmọ̀ idiot kan tó ní blọọkì ó yá. ọ̀pọ̀lọpọ̀ àfáà mi ló máa lọ sẹ̀wọ̀n nígbà tó ń ṣe yìí. amọ̀dé láti ike wa bàbá yẹn ò sọ̀rọ̀ kò bá wọn sẹ́ni tì. ok èèyàn kan ló dé ok. bẹ́ẹ̀ni mi máa máa lọ gbára wọ́n máa lọ deliver message fún lẹ́ni cause case bẹ̀rẹ̀ nìyẹn. wọ́n máa lọ sáfẹ̀ lómi lẹ́tà níbi tán bàbọ̀ yìí. because èmi ò understand bàbá yẹn ò jáde kó sọ pé báyà gbangba ló ti wá sọ̀rọ̀. kò bọ́ta ó gbé microphone dání kó sọ pé tó ẹ̀yin àfáà yìí o kìnnì kan báyìí ẹ̀dánúlẹ̀ kankan. and again fídíò tá a rí short video ni bàbá yẹn lè sọ̀rọ̀ ju ọ̀rọ̀ tó pọ̀ ju yẹn lọ. ọ̀rọ̀ kékeré nìkan ló sọ mẹ́yẹn náà. ẹ wá gbé ọ̀rọ̀ yẹn egé ọ̀rọ̀ kékeré ọ̀rọ̀ tẹ́lẹ̀ pé ń sọ nínú yàrá ẹ̀. àìmọye èèyàn àwọn àfáà àjọṣe wà yẹn gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ni tó pè tẹ́lẹ̀ tán láwọn ọmọ ìjẹ́bú ìdàlà wọn àìmọye ebú táwọn àfáà gan búra wọn ní kọ́nà. ebi torí pé wọn ò bó ṣe wọn ò gbé síta ni. tọ́wọ́ mú àbẹ́ bàbá sábà bẹ̀rẹ̀ sí ṣègbè tí nǹkan tó lé ṣe kéwà náà nǹkan tó lé ṣe bàbá yẹn ẹja gbà yóò sì. gbogbo sẹ́lẹ̀ táwọn àfáà yìí ṣe wọ́n ń tójú síra wọn ni bìkọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn lọ́ máa fóònù tó máa fi ìsìlámù lẹ̀ èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí ọmọ mùsùlùmí ni mí ọmọ ìyá láàfin òtún pàṣẹ ọmọ àtìbá ni mí. wo bẹ́ẹ̀ ọmọ olúkú ewu. mùsùlùmí ni mí tó ti yé mi bàbá mi mùsùlùmí ni mí mùsùlùmí bàbá tèmi ìmọ̀ọ́mù ni ó ń kírun fún yàn ó ń dìdì irun kó tó kú bẹ̀tà wá ń kú torí gbogbo nǹkan táwọn àárí àwa ti fi mùsùlùmí ní àwọn òṣìṣẹ́ ẹ̀sìn yẹn mọ́. Òsèní kí tó blọọkì ẹ ò ní ṣe oríire bó ṣe wá sórí bí ìwà máa sọ̀rọ̀ pé rọ́bìṣì là ń sọ ayé ò ní da. mo ti blọọkì ẹ. so mùsùlùmí lè ní bàbá tó bí mi ìyá mi ọmọ Ọ̀yọ́ Aláàfin ni bàbá mi ọmọ Ọ̀yọ́ Aláàfin ni. ṣùgbọ́n ilé mùsùlùmí náà bí mi sí ààrẹ tó ń jẹ́ Ògúndélé bàbá mi wọ́n ṣe ń jẹ́ Ògúndélé tó kò sọ yípo wọn ò kírun ó ń lìdì irun Ògúndélé ni wá. ó yá di ní sùúrù wọ́n èmi ń kọ́ ṣèbí ní ìrẹ́lẹ̀ ilé bàbá mi Ògúngbadé lórúkọ bàbá mi. wọ́n ti ń ṣe sórí tí àwọn jẹ́ kí n sọ̀rọ̀ lélẹ̀ sórí táwọn mùsùlùmí ṣe ń sìn ọ̀nà táwọn èèyàn máa fi kúrò lórí ẹ̀sìn àwọn gangan ló fẹ́ ba ẹ̀sìn jẹ́ ànábì ò ṣẹ̀sìn báyìí sallallahu alaihi wasallam gbogbo kíní a lot of people place ó ń ṣẹlẹ̀ lamẹ́ríkà yìí gangan ó ń ṣẹlẹ̀ nílùú tá a wà yìí tí wọn ò kàn tó tàwọn ará Nàìjíríà ni torí àwọn Amẹ́ríkà ń ṣiṣẹ́ ó ti yé. wọ́n pè tó wá dùn mí jù ní pé kò tó wá sáwọn ọmọ kéékèèké yẹn ló wá jáde àwọn àgbàlagbà yẹn ló wá jáde sí àwọn àgbàlagbà bẹ́ẹ̀ pé ibi tó bá yẹ ká ti gbọ́ ọgbọ́n tó bá yẹ ká ti gbọ́ ọgbọ́n àwọn ń bá àgbọ̀ níbẹ̀. kábíyèsí. àwọn àgbàlagbà fún àtàwọn ti ta tí àwọn èèyàn ẹ̀kọ́ mọ̀ wà wọ́pọ̀ sí wọn ni àwọn lọ́wọ́ pẹ̀ta lọ́wọ́ ń ṣe pé wá dúró ìpèsè bàbá yẹn ké wà sẹ́. kò sí tó máa ṣe yóò ṣe brother mi jẹ́ ká gbé àgbẹ̀ lómìnà thank you very much. God bless you bàbá mi. all right. okay so mo ti rí aago Sunday ṣaago Sunday lélẹ̀ ẹ̀dùn kẹ́ni yìí hold on kó jẹ́ pé Sunday náà okay hello
kò ní bàjẹ́ o. Ẹ̀ka lẹ̀ Bọ́lá ṣé òun tó látàjà lájìdélé. Ó dà bẹ́ẹ̀ ó yá ẹ bá gbẹ́nu sí máìkì. Ẹ̀rọ tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àpá ẹ̀ nígbà tí mo fẹ́ ṣẹlẹ̀ àbá tó kọ́ ṣépè yẹn. Ẹ̀dọ́. Mo ń gbọ́ gbogbo èèyàn ló ń gbọ́ yín. Ṣẹ́rí àbá tó kọ́ ṣépè yẹn. Tó ní kò ní ìjọ méje yẹn mo ti kọ́ yẹn lánàá tẹ́lẹ̀. Ṣé wáyé tó wá ṣépè lálẹ́ pé ó máa ọ̀ká náà kò fún tọmọtọmọ yẹn. Tí mo gbọ́ báyìí arábùnrin sì mo ti gbẹ̀gbọ́n àbúrò wà sí ìlànà kò gbé aago ṣídìkò. Wọ́n ní ìdí ẹ̀ gbogbo èèyàn ló ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ lọ brọ́dà mi. Mo ti gbé ẹ ṣídìkò lẹ́mẹ̀jì lálẹ́ kò gbé aago fádùn làbá tó pè wọ́n mo lè ti pé nọ́ọ̀kì kọ́kọ́ pé wọ́n pé kí ẹ fi jẹ́ sáìtì ramon àbá pé wàjú lọ́la mo bẹ̀rẹ̀ sí píkì wọn ní kọ̀ọ̀kan díẹ̀ tó máa gbé wọn tó bá ti gbọ́ ọkọ̀ lọ́sọ̀ ọ̀dà tẹ́kì. Ṣé ti gbọ́ ìtọ́ máa gbà náà nìyẹn àwọn olórí burúkú dédé report. Wọ́n bẹ̀rẹ̀ ti gbé wọn ní kókó wọ́n gbọ́dọ̀ gbé wọn. Ọ́ nìdí ẹ̀ ẹ jẹ́ ń gbé aago brọ́dà mi thank you jàre thank you brọ́dà mi jẹ́ kí n bá brọ́dà mi sọ̀rọ̀. Ó ṣá Sunday má bínú jàre ó yá mò ń gbọ́ ẹ má bínú kọ́ọ̀lù pọ̀ ni. Kálẹ̀ jàre. Àdúgbò àbá mi ò jẹ́ pé wàhálà ta ṣe ń gba ìkọjá sáfọ́. Ẹgbẹ́ òun ìbá ti ń là. Àdúgbò lọ́wọ́ Elédùmarè àdúgbò lọ́wọ́ Ọlọ́run. Àbá mi ṣé rí mo dúpẹ́ pé ìbá sí àṣẹjọ wà ẹ̀kọ́ Paris lèmi gbé. Nígbà tá a ṣe òbá ní ṣe ẹgbẹ́ yòókù bọ́ba bẹ̀rẹ̀ láìsí fún ẹ̀kọ́ yẹn. Bọ́ba rí ẹ̀kọ́ máa ń sọ̀rọ̀ fún wọn. Ọ̀rọ̀ tó máa jẹ́ kó ní wọn kọ́mọ̀ gbà ọmọ yẹn ọmọ àgbà ni. Ẹgbẹ́ mi ṣe kan tí òde kan sẹ́yìn tó bọ́ta lára àwọn bẹ́ẹ̀nu sí i. Torí Adébáyọ̀ dúró Sálù Ayọ̀ really one orí ẹ ti dàrú wọ ọmọ Fúlàní tí ni ọ̀rọ̀ tí wọ́n ń sọ ṣé wọ́n lè ṣépè fún ẹ̀gbọ́n ẹ̀ tó bá mi ìmọ́jọ́ orí ẹ o bọ̀ mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ pé kó tó sọ̀rọ̀ brọ́dà mi Sálù sórí ṣé wọ́n lè ṣépè tó dá kíní káwọn èèyàn bí almost 900 níbí kọ́ máa bù ẹ́ lépè torí eléyìí òkèlè wà nù kọ́ máa fi èpè sí abẹ́ kọ́mẹ̀ntì ẹ pé nǹkan tí bàáfà yẹn sọ kó rí fún ọmọ àti ẹbí ẹ bọ́yẹ sọ yẹn tó bá ti gbà bẹ́ẹ̀ mi ìṣẹ̀wá ní blọọ̀kẹ́ tó bá ti gbà bẹ́ẹ̀ má wulẹ̀ sọ̀rọ̀ mọ́ mo ń gbọ́ brọ́dà mi Débáyọ̀. Bàbá mi bèbèrè ṣe pé nígbà tá a ṣe òbá lè ṣe ọ̀gá máa ń parọ́ kọ́ máa bu ọba nítorí ẹni bàbá iná jẹ́ ó ní kúre Sọ́líù ó máa ṣòfò ẹ̀mí ni ẹ̀yin olórí burúkú dédé yìí Fúlàní ń pa oko wa wọ́n ba gbogbo àwọn ìlú jẹ́ èèyàn sọ pé nítorí pé wọ́n ganu lẹ́wọ́n ń ṣépè. Ẹ bá ń fún báǹkì kí lé lórí because ó nìdí ẹ̀. Sálíù Adébáyọ̀. Ó tán. Sálíù Ayọ̀ nílí one. Ẹ ti tọ́ wèrè. Tí ìyọ̀bá tí ìgbé bá tẹnu dé yọ̀ kò ń fọ ọmọ láti ṣe lẹ́dùnmáà ó tún fọ ọ̀nà ayé mọ́. Ẹ máa tọ́ra jẹ́ ẹ máa gbẹ́nu sí kiri ni tọ́lọ́mọ Fúlàní ni gbogbo yẹn àṣírí ti tú. Báyé Haúsá jẹ́ ẹ̀lẹ́wà balẹ̀ Yorùbá jẹ́. Àyè gbé bá tẹnu délẹ̀ tó bá tẹnu dé yọ̀ kò tún fọ ọmọ o. Kí ló pọ̀ ta wo ògèrè gbé kúrò máa bá gbogbo ẹni tó bá gbógun tilẹ̀ Yorùbá lọ́wọ́ yìí. Ikú òjì ló máa pa ogun wọn nítorí táyà ìgbé bá tẹnu délẹ̀ kò tún fọ ọmọ. Ó ní fọ ọ̀nà ayé mọ́. Àbíṣàṣẹ́ ló bá tán. Ẹ̀bà ẹ̀fọ́ gbogbo ẹ̀ òun lẹ́ ń jẹ. Tábùlù ló ń jẹ tó ń ṣe àlá tó ń ṣe lábàlọ́ sí máa fún wa tó ń ṣe lẹ́yìn sí Egypt. Orí ó máa gbàgbé láyé gbóyè ni. Àṣẹ. Ó máa gbàgbé láyé ẹ̀ tọmọtọmọ kẹ́bí tara ni láṣẹ fá ó dàbà láìṣù. Pọ̀ ẹ̀gbọ́n mi ìyẹn ti lọ. Ó tán. Ìyẹn ti jẹ́ tiẹ̀ nìyẹn. Ó tiẹ̀ dá. Ẹ̀gbọ́n mi kò sì máa kàn sọ ní pé. Ẹ máa gbẹ èpè olóròǹbó ẹ mọ̀ pa láwọn èèyàn lọ́wọ́ tó láwa náà ti wà online ṣe ti rí ó kàn eléyìí ó kàn fàtẹ́gùn sí ẹni má sọ̀rọ̀ lọ́mú gbẹ. Bàbá mi tẹ bá rántí náà ẹ máa ní kó máa bu ọba ṣé ẹni kó máa bú ọba bá wá ń sìn wẹ́dẹ́ ó kíra máa wò. Ó kẹ́ lómi ti tún fẹ́ gbé pé o ìkọ́ ti tún fẹ́ gbé pé o Ọláìwọlá Ibrahim ó dà pé náà fẹ́ gbé pé ó ní gbé gbogbo ẹnu rẹ̀ sàn. Ọláìwọlá ṣé kọ́ máa fún wọn náà lépè ní àbórí ẹ̀ tẹ̀ wá orí yín burú ẹ̀yin olórí ibú ẹ̀yin ọmọ àlè Fúlàní ẹ bá wá bí ẹ máa kú dẹ. Ẹ̀gbọ́n mi ọlọ́dẹ Yorùbá nation ọmọ ìṣẹ́bẹ̀ tó ń jórúkọ Yorùbá lè máa pọ̀ wọ́n sọ ọgbọ́n Yorùbá jù yín lọ. Wọ́n sì ní 3-4 generation. Ẹ̀gbọ́n mi tó fẹ́ sọ ni pé tẹ́lẹ̀ ó ti ń gbà yóò kí n bú àwọn ọba ẹ̀wọ̀n lórí búkú kan ní Ìsẹ́yìn torí àwọn ọba lọ wọn òun dọ̀bálẹ̀ fọba. Bọ̀ tó máa dé Ìlọrin wọ́n lọ máa kúnlẹ̀ fún wèrè lóṣùkà lórí tó ń pè ní Emir. Kódà ìdèṣe ẹ̀gbọ́n mi ṣe ẹ̀gbọ́n mi sà. Mo kún gbọ́ gbogbo èèyàn ló ń gbọ́. Kódà ìdèṣe yẹn bàbá ọmọ àlè Yorùbá ló máa bọ́ èdè ẹni bá bú Yorùbá nu yín kò tún jíwò láyé mọ́ láti ẹ̀fọ́ aláṣọ Ọ̀rúnmìlà jẹ́gbẹ́ àyíndé òní wáyé bú àwọn ọba ni tí nǹkan bọ́ta ní sẹ́yìn ó náà ní bàbá ọba fún ọ̀dọ́ balẹ̀ fọba ilẹ̀ Yorùbá Ìsẹ́yìn sọ pé Ifá ló fi tẹ̀dó gbogbo ilẹ̀ Yorùbá Ifá ló fi tẹ̀dó. Orò ọmọ ẹbẹ dí. ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀gbọ́n mi ẹ̀kọ́ tí yẹ ṣe àyíndé wá ṣe kékeré fún pé ẹ̀dọ̀ gbẹ́nu sí. Wọ́n bá bẹ̀rẹ̀ ìpè. ìwé tó sọ̀rọ̀ ní Ìsẹ́yìn yẹn wípé àwọn bàbá ọba lọ wọn gbọ́dọ̀ balẹ̀ fọba ipò ọba ẹ̀ tí nìkan tẹ bá sọ̀rọ̀ jù àwọn máa
Ó ní ẹ̀sìn jẹ́ ọmọ Fúlàní ní àṣírí ti tú. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń ṣe ẹ̀sìn lọ́dún tẹ̀ ń ṣe àṣà lọ́dún wa. Àgbọ̀. Ẹ̀sẹ̀ tó bá gbà wọn lè fẹ́ tàwa o. Sórí wọ́n ní iná jíjó ní dààmú sẹ́yìn. Ikú máa pa ni. Àdàbí tó wà fún ìbùmọ̀ sọ̀sọ́ ọba láwa tàwa. Wọ́n sọ̀sọ́ wọn bá wa. Wọ́n sọ̀sọ́ wọn àgbàgbà tàwa. Wọ́n sọ̀sọ́ wọn afẹ́sítọ̀ sí wa. Ọkọ̀ tó òun kékeré fún ọgbọ́n gbẹ̀rù sẹ́wọ́n bínú. Ògùn ló máa pa ọgbọ́n yín. Láṣẹ fún aláṣọ òru ìlà. Ti jẹ́ èrò ilẹ̀ ẹ mọ́. Tẹ bá jẹ ẹ̀bà. Tẹ́ ń jẹ ẹ̀fọ́. Tẹ́ ń jẹ gàrí. Tẹ́ ń jẹ ewédú. Ọláìwọlá Ibrahim ó dẹ̀ fẹ́ gba ìpè olóròǹbó. Àti ọ̀sán yìí àti fọ́sọ̀ lórúkọ tẹ́tí ń lọ yàn fún àyẹn. Ní kéèyàn mọ̀ àti ti tú ẹlẹ́gbẹ́sẹ̀ àríyá wa. Bẹ́ẹ̀ báyà Hausa jẹ́ gé wọn lọ́wọ́ gé wọn lápá ọmọ 13 years ẹ̀gbọ́n mi. Wọ́n ò rí lò lọ́dọ̀ wa. Nítorí Nokia phone ó dẹ̀ gé ọwọ́ ẹ̀. Nokia phone. Ó gé ọmọ yẹn ní 18 months ago. Ọmọ yẹn ti Nokia phone Nokia 3310 ní nọ́ọ̀sì náà ni ó dẹ̀ gé ọwọ́ ẹ̀. Ṣàdí àwọn ní ànábì lórí kọ́ wọn máa gé ọwọ́ òfin ànábì òfin àlá ni. Àwọn máa pa ọgbọ́n yìí ni. Ṣé àfa mọ̀ bóyá Nokia phone ṣé ànábì kan mọ̀ bóyá Nokia phone wà ni? Òun ni ẹgbọ́n mi náà ẹni ẹgbẹ́ ìṣàdí àwọn ẹ̀fọ́ máa gé ọ̀rọ̀ tẹ́ bá dán lẹ̀ Yorùbá èpè máa pátápátá pírẹ́pírẹ́ ni ẹ máa kúkú ọ̀wọ́ ni láṣẹ fa. Sọ́ọ̀lù ìgbà tí mo jẹ́ ní sùúrù brọ́dà mi Sọ́ọ̀lù ìgbà tí mo jẹ́ àgbàlagbà so ìyẹn ló ní kó wá bí kó insult mi orí pé mi block yẹ real one because tó bá yẹ pé wọ́n lẹ́kọ̀ọ́ ni tó wo nǹkan tó ṣẹlẹ̀ tó bá jẹ́ àbúrò ẹni K1 wà ní kó máa gbé ṣépè lẹ́yìn tó yìí máa block yẹ má sọ lọ brọ́dà mi bọ̀ mo fẹ́ kó gbọ́. K1 yẹn tó ẹgbẹ́ fún àwa ẹgbẹ́ mi ní ẹ̀bùn ẹ̀mọ̀ ẹ̀gbọ́n mi. K1 tí wọ́n ń tọ́ yẹn wọ́n ṣe lọ́sọ̀ bẹ́ẹ̀ K1 sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi gbogbo ló bàǹtẹ̀ wọ́n tó kọ́rọ́ fún tẹ̀wọ̀n ni ọlọ́gbọ́n báyìí náà jẹ́ ọmọ àgbà Ìjẹ̀bú ọmọ Yorùbá gidi. Ṣé ẹ dúgbọ́? Ọmọ tó kọ́lá ń jọ yẹn mo lè púlẹ̀ lẹ́nìwẹ̀ ètò ọ̀bùnú kọ́ bọ́ta pé àfọyọ̀ tó kọ́lá fi bá K1 sọ̀rọ̀. Ọjọ́ ìmọ̀ àbámi níjọ́ yẹn mo wà nínú ẹ̀kú tí wọ́n ni àfọyẹ̀ tọ̀ ìkọlá wọ́n tún lo bàǹtẹ̀ lọ́sọ̀ bá K1 bẹ́ẹ̀ níjọ́ yẹn lọ́ fi yí ọ̀rọ̀ yẹn pé kó bẹ̀rẹ̀ yẹn náà ò lè bẹ̀rẹ̀ ọmọ àgbà níyẹn náà ẹ̀ ń tẹ́ ti bú wípé ogun ẹ̀pẹ̀ bí ẹni ẹ̀dí bá ṣe mọ́ tọ́sẹ̀ ẹ̀ bá kú. Sidik kò ṣe gbogbo Fúlàní mo understand ẹ bọ̀ àwọn wèrè kan wà mo understand ẹ má sọ̀rọ̀ ẹ lọ brọ́dà mi. Tí ọba mi ṣe rí gbogbo ọgbẹ́ ní àǹfààní àwọn bàbá mi ṣe ẹ̀gbọ́n mi ẹ̀ má bínú ṣe ẹmọ mi ní nàfà ṣe ẹmọ mi ní èlédè Yorùbá. Èmi ò mọ̀ o. 1,000 ló jẹ́ bẹ́ẹ̀ o. 1,000 ló jẹ́ àfà ẹ̀gbọ́n mi lọ́wọ́ díẹ̀. 1,000. 1,000 ẹgbẹ̀rún kan ló jẹ́ ìtumọ̀ àfà. Ẹgbẹ̀rún kan mo tún gbọ́ tuntun lé ní o. Ìgbà ẹgbẹ̀rún kan ẹ̀gbọ́n mi lè parọ́ tí ẹni bá gbọ́ sílẹ̀ kò mú. Èèyàn kan ti sọ kó tó sọ èèyàn kan ti tàpọ̀ pé ayé gbogbo àwọn 1,000 àfà yẹn ni ti mo tún gbọ́ tuntun. Ẹnìkan náà ti sọ̀rọ̀ síbi ọmọ ọlá kan náà ti sọ̀rọ̀ ó ní 1,000 ó ní ẹgbẹ̀rún kan ní àfà 100%. Ìtumọ̀ ẹni yẹn bàbá mi ẹ̀gbọ́n mi mo ń fàṣí kan fún ilé mi àfà tó máa bèrè kó bọ́ta yìí pé àjọ àrùn kò rà gbogbo nǹkan tó lò pátá ìṣẹ̀ṣẹ̀ bàbá náà yìí tó ní kẹ́yìn má ṣe. Nọ́mbà tí wàá ń bẹ àfà Sàrùmí ní sùúrù bro Débáyọ̀ ní sùúrù àfà Sàrùmí nọ́mbà ẹ ṣe +1 202 855 7048 tẹ́ bá ti tẹ̀ ẹ fi +1 sí WhatsApp nìkan ni ó máa wọlé 202 855 1748 ó yá máa sọ̀rọ̀ ẹ lọ. Ẹgbọ́n iṣẹ́ ikọ̀ tó bá fún tèmi àfọ̀gbọ́n Yorùbá sì ni pé ẹmọ Yorùbá ẹ máa ẹ̀ka finá sórí. Mi ò rí nọ́mbà yàrá kó tó máa mi tún send màá máa sọ̀rọ̀ ẹ lọ. Ẹ máa ka fi orí sórí rẹ̀ sọ wọ́n fi fẹ́ gbalẹ̀ ni o wọ́n máa fi Islam àti Christianity wọ́n fi máa ń gbalẹ̀ ni wọ́n fi continue population first page wọn lọ́wọ́ àǹsìn wọ́n ti tẹ́ àmì ní kí. Ẹnìkan ní ẹgbẹ̀rún kan gbẹ́nu sí 2025. Ọmọ Yorùbá ti yí kò lónú ojú oorun wa àti padà sílé tí ìṣẹ̀ṣẹ̀ bàbá ńlá wa dáhùn oníwèé tó lè gbà á nìyẹn. Àṣẹ rẹ̀ bàbá mi Kẹ́hìndé àṣẹ rírú à. Ìyẹn ló jẹ́ wá sí. Pásọ̀ gbogbo Yorùbá ní pé ẹ̀sìn ọ̀tọ̀ ẹ̀sìn scam ní ọ̀rọ̀ tó pé ní legion ó fi ń gbalẹ̀ ní o tó bá ti gbalẹ̀ yìí ọ máa jẹ́ lórí ẹ máa jẹ́rú for life ni. Wàhálà mi ìgbọ́rọ̀ yìí rí o àtàwọn èèyàn ọmọ ẹ̀ tí ẹ ti sọ wọ́n lẹ́gbẹ̀rún kan làáfà mi ìgbọ́ rí o. Ẹgbẹ̀rún kan ní ìtumọ̀ ẹgbẹ́ mi ìtumọ̀ ẹgbẹ̀rún kan ni. So ẹ̀yin ẹgbẹ̀rún ok dúró jẹ́ kí n sọ wọ́n ní ẹ̀yin ẹgbẹ̀rún kan ẹgbẹ́nu sí ẹ wọ àwọn ẹgbẹ̀rún kan tó gbẹ́nu sí àwọn èèyàn máa tún mú lógo yẹn sí mo jẹ́rìí àwọn boys ẹgbẹ̀rún kan gbẹ́nu sí. Ẹgbọ́n mi ẹ̀jẹ̀ bá máa pariwo ẹjọ́ ṣe bá wọn ti ń gba ìyàwó ń parẹ́ gbọ́n mi nígbà tí mo kú tí mo lọ ṣọ́ọ̀ṣì kan mo lọ mi ìṣẹ́ ní ẹ̀. Usman sori máa gbọ́ Usman ṣẹ́ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ Usman sori tẹ́lẹ̀tẹ́lẹ̀
mi ò fẹ́ fi gbogbo ara support K1 mo kàn fẹ́ sọ bó ṣe jẹ́ bó ṣe wá rí ẹ̀yin Usman tẹ́ ń jáde sí tó ní olórí burúkú ni ọmọ K1 yẹn mo fi Ọlọ́run bẹ̀ irú mọ́tò wo ló ń lò ẹ má bínú brother mi o jọ Usman dá mi lóhùn wá orí pé kò dìjà wà dá mi ní block ẹ irú mọ́tò wo ló ń lò irú ilé wo ló ń gbé ta níyàwó ẹ ní sùúrù sẹ ta níyàwó ẹ ta ni bàbá ẹ ní Nàìjíríà ìlú wo ló ń gbé gangan state wo ló wà kí ni nǹkan tó gbé dání tó lè fi pé ẹni tó jẹ́ pé ó ní gbogbo nǹkan tí Ọlọ́run ní ju ẹ lọ tó pé lórí burúkú lórí pé wọ́n wá sókù bàbá ẹ tó dẹ̀ ní ẹ̀yìn ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún sí ló tán o àbí a máa ṣẹ̀ṣẹ̀ wá sọ èmi ò bú àfà o mo kàn wá bẹ̀ yín ni bọ̀ àwọn wèrè kan wọ́n wà ń bì tó jẹ́ kan máa wá fẹ́ máa bú ẹ̀yin àfà ẹ wo gbogbo orí burúkú ọ̀rọ̀ tá àfà ń sọ Usman ò ṣe lo right sense yẹ kí wọn náà fọra balẹ̀ gbẹ̀ tó bá pò ṣe wọlé kó wo nǹkan tí mo ti kọ́kọ́ post nípa àfà ẹ má kàn máa bọ́ta ó pẹ́ ni tó lówó jù ẹ lórí burúkú mo máa wo picture ẹ tó bá yá mo tiẹ̀ fẹ́ wo bó ṣe rí ó ṣe dàrí ti báyọ̀. mo ti sọ kí nìyẹn so many times. Fúlàní ni wọ́n wo plan tó ní kò lè jẹ́ lẹ́yìn mọ́ àwọn bàbá fi pa àfilé àṣẹ ẹ̀sìn òfò mọ́ ẹ̀fọ́ lọ bá àfáànsìn àbíjọ pápá stọ̀ gbà iṣẹ́ fún ẹgbàdúrà fún mi àwọn alákùnrin ìyá pé Jehovah Jésù Kristi bàbá mi tẹ bá pa àrọ pé kí ni yóò ṣe ọmọ náà máa ṣètò fún àti àkọsílẹ̀ fún ọ bàbá mi òwe tó máa ṣe fún yín iṣẹ́ tó ń ṣe nínú ìṣẹ̀ṣe àkáǹtì ògùn iná máa lọ gbé wọ́n sì máa fi ṣiṣẹ́ fún yín ṣe máa parẹ́ ẹja mẹ́gbọ́n mi kò bá yín láyé ni àbúrò àjẹ́ sí yín. ààrẹ. mo kúkú ń gbọ́. ṣe ìkọ́sí mo ṣe ti máa pọ́n mi ní kẹ́ já mi sẹ́. ò parọ́. àkáǹtì ògùn náà ń lò bàbá mi kò sí kọ́nù kúrẹ́ kò sí kọ́nù báìbù wọ́n fi kó wa lẹ́rù. ó wà jáde akóredé. bàbá mi tẹ bá rántí gbà yẹn Morocco blacks ló wà bẹ́ẹ̀ o Syria blacks ni o Libya blacks ni o Egypt black ló tẹ ogun bẹ́ẹ̀ dó wọ́n ẹgbẹ́ ẹ̀sìn burúkú. ẹ sẹ́ndì ẹ̀ sí +2 +o ẹ̀ ok jẹ́ kí n gbé aago alájì náà alájì tí ó ṣe. ẹ bá jẹ́ ọmọ ìyá létí pé ẹ̀sìn yẹn ọ́ fi ń gbalẹ̀ ni o. ọmọ. tó ti gbé ṣàrí àwà wọ́n máa gé yín lápá ni o wọ́n gé òbò yín wọ́n gé okó yín wọ́n gé orí wọ́n sọ̀kò pa yín ni èmi ò sọ jẹ́ ẹ̀gbọ́n mi ẹ bá bẹ́ẹ̀ tó lọ ojú òní sí yín o. àṣẹ 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 àṣẹ. ó ní èyí sí kọ́ apá ajájáde lójúmọ́ náà. kábíyèsí. ọ̀la ń sí kọ́ apá ajájáde lójúmọ́ náà ológo ṣẹ́ funfun ààrẹ díẹ̀ funfun ni ó wá dífá fún gbogbo ọ̀rọ̀ yìí tó tẹ̀sán lábọ̀ náà wo wọ́n ní kí ló kó lè dájú lé awo ó dùn nìkan ló kó lè dájú làbá mi ó dùn ọlá ó dùn owó ó dùn iyì ìgbéga àìkú bá lọ̀rọ̀ kò ní kò léyìn o. àṣẹ nínú kò jíjí o. àṣẹ 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 àṣẹ. orí ìrìnàjò ọkùnrin kò wálé ní ẹ̀yìn náà kò wálé o. àṣẹ. ọkùnrin kò wálé ní kúsájò ẹ̀sán láfi ẹ̀sán lọ́wọ́ gbé padà àní mọ̀ bàlújẹ́ o láṣẹ Ifá láṣẹ Ọ̀rúnmìlà alágbàwí ẹ̀dá wa àṣẹ fún ẹ̀ máa bẹ́ẹ̀ tó lọ sàn. àṣẹ 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 ó yá aláàjì ẹ pè wọlé àwọn tí fẹ́lẹ̀ wò ó èmi kan ti múra ní tẹ̀mọ̀ torí wáyà mi ògùn débẹ̀ tájà wà ń bì ó yá gbẹ́nu sí ṣẹ́ ti rí inú mi dùn wípé àwọn èèyàn pè wọlé. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.